أعوذ بالله من الشيطان الرجيم. ما شاء الله ما شاء الله. بسم الله الرحمن الرحيم. gbogbo àwọn tá a fẹ́ délé ọlọ́run ẹ pariwo ọlọ́run pé Allahu Akbar. أم يحسدون الناس على ما مولانا الشيخ آتاهم الحاج الله أحمد. من فضله àsìdé mẹ́kà lọ́dún yìí ó gba ká pariwo ọlọ́run ẹ ní فقد Allahu Akbar. آتينا على بابا والمكان. إبراهيم الكتاب والحكمة àánú ọlọ́run lọ́sàn àti lóru ọlọ́run yóò máa bá bàbá. وآتيناهم ما جوبا ملكا جلالا. عظيما máa ṣàlékún àánú ẹ̀ máa ṣàlékún àlùbáríkà. إن إبراهيم العارف. كان أمة قانتا لله حنيفا مولانا الشيخ الحاج أحمد المختار. ولم يكن من àwọn bàbá tẹ ṣàdúrà pé kò ní orí báyìí ọlọ́run máa ṣàlékún àánú المشركين kẹwọn ọlọ́run. شاكرا سألك لأنعمه عنه. اجتباه وهداه إلى صراط مستقيم. وإذ قال عيسى ابن النبي مريم عيسى. يا بني إسرائيل ó lẹ́yìn ọmọ Israẹli ẹ̀yìn kí n fún yín. إني رسول Ọlọ́run ló rán mi الله iṣẹ́. إليكم kì í ṣe kí mo kàn yẹn sẹ́kẹ̀ wọ̀. مصدقا لما بابا بين والمتاع. يدي من التوراة gbogbo àwa alálàájì ẹ pariwo ọlọ́run. ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد الشيخ أحمد المختار. اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين. ما شاء الله. اللهم صل وسلم على سيدنا محمد صلاة الرضا. ọlọ́run bá a ṣàlékún àánú bá a ṣàlékún gẹ̀fà nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. ó ń dùn mí pé a mùsùlùmí tí a jókòó yìí a ṣe mùsùlùmí lásán. sallallahu alayhi wa sallam. mùsùlùmí tó ń jẹ̀ràn pé ń fẹ́ lọ mọ̀lẹ́ ọlọ́run ó sì fẹ́ lọ ra nẹ́bì ni. sallallahu alayhi wa sallam. béèyàn bá wá ní òun fẹ́ lọ kí ànábì ní Madina tí ò tí máa kí láti Nàìjíríà. sallallahu alayhi wa sallam. ó ṣeé ṣe nígbà tó bá débẹ̀ kan máa ní ìwọ tó wá ń kí wa ní àyín gbà tó wà lé má bá dákọ̀ wá létí wa ọ̀ ìkí wa. ẹ bá fẹ́ ká ànábì ó gba kíkí o. sallallahu alayhi wa sallam. mo kí ọlọ́run Allahu rabbul alamin. ẹni ọlọ́run bá tóbi nígbà àyà rẹ̀ torí ibi tó dáa kọ́lọ́run ti tóbi jù lára àyàn ìgbà àyà ni. ìgbáyà. Allahu akbar. ọlọ́run tóbi lójú ẹlòmíì ọlọ́run tóbi ní orí ahọ́n àwọn kan àwọn ibi tó ti wúlò jù kọ́lọ́run ó tóbi lọ́dọ̀ èèyàn nínú ọkàn ni. inú ọkàn. ṣẹlẹ àwọn tọ́lọ́run bá tóbi lójú wọn gbogbo tó bá dáa tọ́lọ́run bá ṣe nìkan ni ó gbọ́ ọlọ́run tóbi. èyí tó bá ti ṣe tó kù díẹ̀ káàtó tí ò ṣe déédéé irú tóun fẹ́ yóò mọ bọ́lọ̀ ń jà ń bẹ̀ ni kò ní rọ́lọ́ mọ́ ń bẹ̀. Masha Allah. irú wọn ní rí ẹni tí ó kéré sí tọ́lọ́run wá ní ibẹ̀ lòun fẹ́ dúró sí. Allahu akbar. òun tí ń sọ bọ́lọ̀ ń tóbi lójú òun lọ́dọ̀ àwọn kan ìjọ tó bá rí ọlọ́run láti ní rí. Allahu akbar. àwọn kan ń bẹ ọlọ́run máa tóbi lórí ahọ́n wọn ni lórí ìyẹn ahọ́n pọ̀ wọn. púpọ̀ lọ́dọ̀ àwọn àfa tí ó já sí wípé gbogbo ọ̀rọ̀ ìbẹ̀rù ọlọ́run ẹnu wa ni a ti gbọ́. so lẹ́yìn náà ń ṣe bẹ́ẹ̀ ó ní béèrè Masha Allah. ẹni ọlọ́run bá tóbi ní orí ahọ́n rẹ̀ kò ní. Allahu akbar. ẹni ọlọ́run bá tóbi lójú ẹ̀ lásán kò lè jèrè rẹ̀. kò lè jèrè rẹ̀. ẹni tí ó jẹ́ kò débẹ̀. ẹni tí ọlọ́run bá tóbi nínú ọkàn rẹ̀. Allahu akbar. gbogbo ẹni ọlọ́run bá tóbi nínú ọkàn rẹ̀ ní àyín lónìí ẹ̀yin méjì sókè ẹ̀pẹ́ Allahu Akbar. Allahu akbar kabira. mo kí anabi Muhammad sallallahu alayhi wa sallam. al-Mustafa rasulullah. níta fẹ́ lọ ṣe yí anabi ni anabi ni. anabi ọlọ́run fún iyì anabi ní ràn wá náà fi ń pè wá lálàájì aṣíwájú gbogbo àwọn aláàjì lápapọ̀ ní anabi sallallahu alayhi wa sallam. tọ́lọ̀ ń bá wa kí anabi tán kó kẹ́ gbogbo àwọn afá wa tí wọ́n ti lọ bàbá wa gbà
lórí ìjókòó yìí bàbá wa gbà. Mawlana Sheikh Abdul Fattah Muhammad Raji Al-Thaqafi. Al-Thaqafi. Allahu hayata shay. bàbá ní Mushin àti gbogbo agbègbè bẹ̀. bàbá wà nínú àwọn ìdádùn àwọn àfa ọlọ́run àwọn long staff. tí wọ́n ṣiṣẹ́ ọlọ́run tí wọ́n destiny tó fi fẹ́ pa tí ọlọ́run jẹ́ mi wọ́n tún kù. Amen. Al-Thaqafi. kéèyàn manage stardom kò easy rárá kí wọ́n pè èèyàn ní pé ẹni yìí o ẹni ọlọ́run ni o ó sì níràwọ̀ kó wá rìn bí bàbá wa Al-Thaqafi ṣe rìn a lò ó látẹ̀yìn kámẹ́rà wọ́n lò ní wọ́n ní Facebook. àtẹ̀yìn 50 years ago kádẹ̀ mọ́ wàá rí kẹ̀kẹ́ kà sí lẹ́sẹ̀ pé bómọ̀ ti rí rèé Allah. Allah. Alhamdulillah. tírú àwọn eléyìí Al-Thaqafi. àwọn bàbá yìí tá a bá jíṣẹ́ yẹn lọ́dọ̀ àwọn kìrìsìtẹ́nì ni ó máa very difficult kí a rí wọn nírú ìjókòó yìí tàbá dẹ̀ máa rí wọn àwa náà máa ṣe ká tó rí wọn. bẹ́ẹ̀ni. àmọ́ àwa mùsùlùmí àfáà tí ò bá mọ ọlọ́run tó bá mọ àwọn mùsùlùmí yóò ṣòfò láyé yóò tún ṣòfò láti kìyàmà. La ilaha illallah. Oh. àṣàṣì ní ìbá owó tí wọ́n jẹ́. ẹ gbọ́ ló fi já sí gbogbo ẹni tó bá fẹ́ jíṣẹ́ ọlọ́run alẹ́ yà ń yà àrífà rábàhù kọ́búlá àlẹ́kálìkọ̀ àlẹ́kálìkì kó kọ́kọ́ mọ ọlọ́run kó tó mọ àwọn tọ́lọ̀ fẹ́ràn sí. Masha Allah. tó bá yẹ pé àwọn tọ́lọ̀ fẹ́ràn sí bí àwọn honorable àwọn chairman tán ní honorable yìí mùsùlùmí ni ọba yìí mùsùlùmí ni. tó bá yẹ pé àwọn yẹn ló mọ̀ ẹ ti pọ̀jù mẹ́yẹ ẹ̀jẹ̀ máa ẹ rọ́jò ti àwọn pọ̀jù ọmọ wa yẹn. ṣe ẹ̀yin náà lọ́mọ kà ní. Masha Allah. ẹ ṣeun tọ́ tó bá yẹ pé àwọn yẹn ló mọ̀ ẹ ṣeun. yóò padà sọ gbogbo iṣẹ́ tó bá ṣe lára wọn torí kò ní jèrè lára wọn ọ̀dọ̀ ọlọ́run nìkan jèrè tó bá wá láwọn sànwó lẹ́sàn ara wọn padà sórí ibú nù. tó bá yẹ pé bí wọ́n ṣe nírú tẹ́dí yàtọ̀ ní àwa mùsùlùmí tó ń jíṣẹ́ yẹn fún la fi appreciate wọn tó ní. làbá appreciate wọn bẹ́ẹ̀. báwọn bá tiẹ̀ ṣe kankan rí lẹ́nu ìgbà tí wọ́n wà lórí ìjókòó yìí ẹ wo ntẹ̀mí bá ẹ̀wọ̀n tá a bá nínú wáàsí nínú wáàsí. nínú àdúrà nínú àdúrà bá ti ń ṣe bọ́ọ̀nù. ẹ wá wo iye ọdún yẹn. láti 80s. so àmọ́ Ọlọ́run tẹ́ ẹ mọ̀ ní òjò sùn yín. Ọlọ́run tẹ́ ẹ mọ̀ ní àwọn mùsùlùmí yẹn sẹ́yìn lẹ́sàn. tó bá yẹ pé àwọn ẹlẹ́mọ̀ ní ẹnu ọ̀nà wọn láti máa bá yín gbogbo gbà àmọ́ Ọlọ́run lẹ mọ̀ òun lẹ ń ṣe é fún bàbá àtìgbà àtàgbà Ọlọ́run ní ìdàkẹ́kẹ́ ọdún méjèèjì. Àmín. Al-Thaqafi. mi ò tí ì láǹfààní àti jókòó pẹ̀lú bàbá báyìí rí. ìjókòó ìparapọ̀ ní. wà á lẹ́tọ̀ ala nafsi mo dẹ̀ ṣàdéhùn fúnra mi ó yọ tá a bá rí bàbá. pé bàbá nìkan kọ́ àwọn kan wà nú àwọn ìdádùn àwọn ẹni Ọlọ́run tó yà sí pé èèyàn náà mọ̀ pé wọ́n fara àyẹn sí lọ́hùn gbogbo àfa àtọ́lọ́ máa ṣàánú tí ò bá ṣàánú àwọn àfa àwọn èèyàn kọ́ ló máa ṣàánú àwa àfa àwọn èèyàn kọ́. bí mo ṣe wà ìdò ní mi ò ń lọ bá àwọn èèyàn pé ẹ bá mi mo fẹ́ ṣe nǹkan báyìí bẹ́ẹ̀ ni. kódà mi ètò lọ bá àwọn èèyàn pé mo fẹ́ ṣe nǹkan báyìí fẹ́ ni báyìí ẹ bá mi ṣe ẹ bá ń ṣe rárá. sẹ́ni tí bí a mo fẹ́ ràn wọ́n mọ́ka mo wá ní ó yá ẹ bá mi ràn. bá a ràn. bàbá yìí ṣe báwọn. bàbá wa Al-Thaqafi Al-Thaqafi. fún mímọ rírì iṣẹ́ yín iṣẹ́ tẹ̀ ń ṣe bọ̀ látàrí sáyẹ́nsì. Ọlọ́run ló máa san o àmọ́ èyí tẹ̀mí ń ṣe yìí mò ń sọ gbogbo àwọn àfáà náà bá pàdé yín irú yín níbi tẹ́ ẹ ti ṣiṣẹ́ yẹn dé wọ́n ìgbésẹ̀ ìjọba nìyẹn ṣe níbẹ̀ náà ni yóò ti di gbogbo ràwọ̀ ni yóò ti gbà àbí bẹ́ẹ̀ kọ́ ni. bẹ́ẹ̀ ni yóò sì lọ máa gba pension ní First Bank. Masha Allah. báwọn kó bá kú. bàbá wa Fàdúà Al-Thaqafi. fún àdúrà tòní tẹ́ ṣe fún wa ní Fàdúà Al-Qiblatain ti tò ní ìpẹ́ tó lè ka múlíkù lórí ìdúró. látòkè délẹ̀ múlíkù àti ìmọ̀ rírì iṣẹ́ yín yẹn. ìmọ̀rírì iṣẹ́ yín. bàbá èmi máa kó náà yín pẹ̀lú owó 200,000 naira. 200,000. bàbá wa àṣàkọ ẹ mẹ́fà tẹ́wọ́ jáde nítorí kẹ́ ẹ ṣe tájú àtàwọn ń bá yín ṣe. ẹ̀yin. eléyìí bẹ́ẹ̀ni dúró. eléyìí tí mo ṣe yìí kìí ṣe pé ẹ̀ ní lọ́wọ́ ṣubú lẹ́fẹ̀ẹ́ fi Ọlọ́run lọ́mọ. gbé mi kalẹ̀ láti ṣe tẹ̀gì yírù wájú bí nǹkan ṣe ń bọ̀ bí ni. nǹkan ṣe ń bọ̀ ni yìí àyàkùnmọ́lá. tá a máa ń gbọ́ òun ni pé tó bá da fáfáà àkóńṣe pé kò da fáfáà rí a ní estate yìí àfáà kan ló kọ́
kíní yí àfa kan lónìí bọ̀ táfà tó bá ti dá fáfà kan ó gbà pé orí ló yọ mí ìwọ náà lọ wá tiẹ̀. ìwọ náà lọ jẹ́ tiẹ̀. Allahu akbar. bẹ́ẹ̀ ni. Al-Hariri. Al-Hariri bàbá wa fẹ́ kọ́ sẹ́yìn irọ́ ní sàárà ẹni tó ń gba bára tó ń fún yẹn. láyé oníbàárà onílọ́gbà. kèésì nínú súnà wọn tẹ bá ti rẹ́ni tó ń gba bára kò bá déwájú yín tẹ bá kó mẹ́ta lé lọ́wọ́ tó bá jáde síta tó bá pàdé ẹlòmíì nínú ẹni tó jọ ń gba bára kàkà tí yóò fi fún lẹ́yọ̀ kẹ́ nínú yìí tó wà lọ́dọ̀ tí yóò sọ fún pé lọ́ọ́ gbà ń bẹ̀rù. lọ́ọ́ gbà ń bẹ̀rù. Allahu akbar. ebi tá a ti ń pè é lónìí. àfẹ́kọ́ọ̀fì. ẹ bá pariwo lọ́dọ̀ ẹ̀rọ. àwọn rò pé kí ló dé tí òfin wa máa da fáwọn oníbàárà ní àṣẹ pé àwọn kan ń gbà àwọn yìí ṣe é fáwọn èèyàn ni. wọ́n yìí ṣe é fáwọn èèyàn. àkàrà méje ìwọ nìkan jẹ́ èpè méje lọ jẹ́. Masha Allah ìkọ̀ọ̀kan ó sì gbà. torí ìdí èyí bàbá wa àfẹ́kọ́ọ̀fì. gbogbo àwọn afọ ọlọ́run tá ń bọ̀ tabara wọn aṣíwájú wa yìí. ẹ má máa ṣàdájẹ ẹ máa sọ kò náà kẹ́ tó máa ẹ pa àwọn máa èèyàn. ṣe dáadáa sọ́dọ̀ wọn. kẹ́ tó máa pa àwọn èèyàn. torí pé ìgbàláyé kò dẹ̀ lọ bí òréré. bẹ́ẹ̀ ni o yóò dà wá náà o. tó bá pẹ́ tó bá tásìkò kan níbi táwọn bàbá ṣe é dé ọlọ́run wọlé àlùbáríkà wọn kó jẹ́ mi tiwa náà ogun. àmín. ẹlòmíín náà tún dìde ara ò lè tán lọ́dọ̀ ọlọ́run. ara ò lè tán. bọ̀tá bá ti irú wọn báyẹn kò wá ń ṣàwá táwa bá ti ń ṣe é bẹ̀ possibly ó yẹ kí àwọn mùsùlùmí tó kù náà máa wò pé ó yẹ ká máa rírì àwọn ènìyàn tó tán. ká máa rírì wọn. àbùkù tó bá kẹrù àwọn bàbá yìí ní lórí àwa la fi kàn wọ́n kì í ṣe àwọn mùsùlùmí mọ́. kì í ṣe àwa ni. bàbá ẹ̀mí yóò kù ọlọ́njẹ́ àrígbẹ́. mcdari tí mo ṣe yẹn níwọ̀nba ni ọba tí máa wá san gbogbo ẹ̀san yẹn tẹ́lẹ̀ ọlọ́run bá san fún yín. ọlọ́run ó san fún yín. àmín. Sheikh Ibrahim ẹ̀bùn olúwapọ̀ Al-Hariri. ẹ̀bùn olúwapọ̀ Al-Hariri. Masha Allah. èmi ń bẹ ṣe ń wo mi ò lọ bá alálàájì kẹ̀kẹ́ nírú programu yìí torí pé tí n bá máa jáde mo gbé orúkọ ẹnìkan sórí tábùkù ò gbọ́dọ̀ kan Muhammadu Rasulullah sallallahu alayhi wa sallam. ẹ̀ẹ́dẹ̀ yòǹgbọ́ ànábì sallallahu alayhi wa sallam. tí n bá wá lọ identify mọ́kàn nìkan tó lóun ṣiṣẹ́ tó lọ́hùn pọ́ńkéyàn lọ Mẹ́kà tí mistake bá wá yé níbẹ̀ yẹn wọ́n àdánfà rẹ̀ lẹ́yìn náà pé àwọn ṣéwù dẹ̀ wọ́n dẹ̀ certify yìí adẹ̀rẹ́ yìí náà ń bẹ̀ o lọ́jà sí pé wà very very difficult but I can say it categorically that alikiblatain ó parade àwọn best yòǹbó ànábì. sallallahu alayhi wa sallam. wá sínú fẹ́yìntẹ́ lọ. ó parade kiblatain. best àwọn irinṣẹ́ best tools. ọlọ́run wa kọ́ ọba wa Al-Murtada àti ìyá wa náà ṣe tó pọ̀ débi pé kò ní ìyàwó lẹ́nu ibi tẹ́jẹ́ wọn ti ń bọ̀ náà ni. ẹ̀jẹ̀ ni. káwa wàhálà wa tà náà la hàdà àfọwọ́ Sheikh Ibrahim Al-Hariri ẹ̀bùn olúwapọ̀. tẹ́ ń wò yìí. àfọ ọlọ́run tí ò lábà wọn ni. àfọ ọlọ́run ni. àfọ iná ìkànlẹ̀kùn kí. àfọ àtọ́ níbi tó ń lọ ni. àfọ náà níbi tó ń lọ. tọ́ba wa ní alikiblatẹ́ẹ̀nì ń pè mí mo rí alikiblatẹ́ẹ̀nì mo dẹ̀ rí àwọn náà òun ló já sí pé ní alẹ́ àná first flight ni mo bá dé kò ní àárọ̀ yìí. wàláhì Abuja bàbá ti dé láàárọ̀ yìí. mo dẹ̀ ń sọ fún bàbá Al-Hariri mo yé dé mo wá pè é ṣé mo ti dé mo fẹ́ fi yín lọ́kàn balẹ̀ pé màá wà ní. bẹ́ẹ̀ni. alhamdulillah. àfọwọ́ Al-Hariri ọ̀nà òdu dàrú mọ́ yín lọ́wọ́. àmín. iṣẹ́ àwọn ẹni àná ni Ọlọ́run níjó dàrú. àmín. ọlá Rasulullah. àmín. mo fi àwọn àgbà méjì mo fi kí gbogbo ẹ̀yin mọ́ wa. akẹ́yìn màmá wa. mo kẹ́yìn àfa wa. akẹ́yìn àfa wa. mo kí Al-Arif Billah. Al-Arifi Atijani Al-Kaulaki Senegal. ẹ Senegal. máa gbà mí ẹ máa gbé àfa dání tẹ̀ ní mọ̀ tó dá Ọlọ́run mọ̀. tẹ́jọ́ wà nù yàrá. nínú àwọn àfa Ọlọ́run gidi tó dá Ọlọ́run mọ̀ dáadáa wọn lọ fà á tẹ̀mí lórí. nínú àwọn àfa tí kiblatain tẹ́ ń gbé lọ òní ẹ má nìkan bá yín fọ́ bọ́ ẹ̀yin èrò ẹ bá dénú yàrá. àfa ìwọ náà fọ́ bọ́ mo lórí. kí àfa wa mo á fi wọn kí gbogbo àwọn alálàájì lọ́kùnrin àti alálàájì lóbìnrin. mo gbà á ládùúgbà pé ẹ̀yin lẹ́ ń wò wá àwa là ń wò yín ẹ ń lọ pẹ̀lú ẹ̀mí ara yín ni wọn à ní máa fún wa ní ìròpẹ́ ẹ̀ ti tán sọ̀hún. àmín. Allahumma amin. gbogbo ẹni bá fẹ́ lọ tó fẹ́ dé kó pariwo ọlọ́gbà Allahu Akbar. Allahu akbar. Maka lílọ
ẹni ọlọ́run bá wù ló máa ń pè. Allah. ẹni ọlọ́run bá wù ni ó pè lọ́mọ́gà. ó kọjá òye pé mo mọ iṣẹ́ yẹn ṣe àbí mo ti pẹ́ lẹ́nu ẹ̀. iṣẹ́ mọ́kà. nǹkan àkọ́kọ́ tẹ́ni tó máa ṣiṣẹ́ Mẹ́kà máa kọ́kọ́ ní òní pé kóun gẹ́gẹ́ dá ọlọ́run mọ̀ kó tó máa pa àwọn èèyàn pé mo fẹ́ kó yín lọ bá ilé ọlọ́run. ilé ọlọ́run. Allahu Akbar. àbẹ̀sẹ̀ yìí hùn ẹ̀jọ̀ dalẹ̀ ọlọ́run rú ni. yìí ò bá rí bẹ́ẹ̀ àtẹni tó ń kó yẹn lọ àtẹni tó ń kó lọ ẹ padà máa jà níwájú ilé ọlọ́run ni. wàláì nínú Káàbà láti kanra yín lẹ́sẹ̀. tọ́lọ́wọ́ tún wá pé kílẹ̀ wá àyín gbogbo ẹ̀yin alálàájì lónìí nǹkan méjì mo mú wá fún yín nǹkan méjì. ọ̀rọ̀ mi ò dẹ̀ ní pọ̀ ẹ di méjèèjì dání lágbára Ọlọ́run ẹ lọ ẹ bọ̀ tẹ́ ẹ bá di méjèèjì mú inú yín ó máa dùn pé alikibula tẹ́yìn lè bá lọ nítòótọ́ alhamdulilayi. wọ́n fún yín ní gbogbo kílíù gbogbo tí ò ṣẹlẹ̀ lọ́hùn. àṣẹ wa Al-Hariri àti bàbá Al-Hariri. mo nígbàgbọ́ pé gbogbo iṣẹ́ ta fẹ́ lọ ṣe lọ́hùn bó ṣe nira sí bó ṣe dùn sí ẹ má jẹ́ ní ó nira bàbá Ọlọ́run níjó nira Mashallah. ẹ sàmí Allahumma amin. bó ṣe dùn bíi pẹpẹ súùpù sí bí sáà ṣe dùn sí. wọ́n á ti ṣàlàyé ẹ̀ fún wa bẹ́ẹ̀ ni. àmọ́ there is more to that. tó bá yẹ pé bó ṣe fi kíní sọ́run yẹn o fẹ́ lọ ilé Ọlọ́run lọ́dún yìí tó tọ́ ọ̀fẹ́ lọ. you have to listen to me this year. Masha Allah. Al-Huda. ṣé rí ẹlòmíì lọ ilé Ọlọ́run kò dá Ọlọ́run mọ̀ èyí ṣe máa ń lọ kẹ́ni tí yóò mọ̀ Allah. ẹni tó ọ̀dà mà ọ̀ lọ kí. tó wá da náà nù bẹ́ẹ̀ ni wọ́n sẹ́ ọlọ́fẹ́ ọbẹ̀ kò ṣe pé ọfẹ́ lọ lọ́fẹ́ o ọfẹ́ fi owó lọ kí ẹni tó ọ̀dá mọ̀. alájì mọ̀lẹ́ mọ̀ ń kọjá wájú rẹ̀ yìí. bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọba tí a fẹ́ lọ kí yẹn ẹ gbọ́dọ̀ mọ kí ni ìtumọ̀ tó fi ní àwa kí wọn àti pé kí là ń lọ ṣe ń bẹ̀. Allah. àdé àkàwé àbùká ni o. gbígba físà tíkẹ́ẹ̀tì jáde kò sọ pé èèyàn ti dé Mẹ́kà. Allah. àkọ́kọ́ ni pé ntẹ́kọ̀ wọn máa ṣàdúrà ni pé Olúwa ẹ jẹ́ n rí yín kí o ẹ kà mí mọ́nú àwọn tó máa kí yín lọ́dún yìí. Allahu Akbar. wọ́n náà sọ bẹ́ẹ̀ pé Ọlọ́run ẹ kà mí mọ́ wọn. ẹ kà mí mọ́nú àwọn tí ó rí yín kí lọ́dún yìí. bẹ́ẹ̀ ni ẹnìkan gbéra o mọ nǹkan tí mo ń sọ o. bẹ́ẹ̀ ni bàbá. ṣebí ìyá kan ti àwọn ọmọ rẹ̀ ni wọ́n fẹ́ ràn lọ sí Mẹ́kà wọ́n sì ti ṣe gbogbo ètò gbogbo èsì pẹ́ tán ó sì díjọ́ tí wọ́n ń lọ wọ́n sì dé ẹnu ọ̀nà ibi tí wọ́n sì wọ pléènì báyìí ìyá rí pléènì pé pléènì ni ó sì pariwo pé Allahu Akbar Ọlọ́run ó ṣeun ibẹ̀ náà ló sì wọlé sí. Allahu Akbar. ìyá dákẹ́ kéèrí Káàbà o pléènì ni. La ilaha illallah. àkọ́kọ́ nu àkọ́kọ́ nù ẹ tó sọnù tó sọ pásọ̀dù. Who is the visa? adẹ̀rẹ̀ lomi bẹ́ẹ̀ ni. tọ́já sí pé lílọ Mẹ́kà rẹ̀ wọ́n àrán ó sanwó ara ẹ̀ fúnra ẹni gbogbo ètò dẹ̀ ló ṣe láṣẹ pé wọ́n ti ní físà rẹ̀ ti jáde ó kù ọ̀la sọ́túnla tí ó padà báyìí òun ló di pé erí fọ náà ni kìíní kan ó ti gbàǹkárà àfi wọ̀ La ilaha illallah bẹ́ẹ̀ ni. àwọn ẹbí ẹ̀ náà ṣe wá ń béèrè pé tọ̀ bó làwọn ṣe wá gbowó Mẹ́kà padà owó Mẹ́kà. Allah. èyí tí mo sọ yìí kò ní jẹ́ tẹnìkan nu gbogbo ẹ̀yin tí mo lọ. Allahumma Amen. amin. ẹ máa sàmì o. Allahumma amin. tí èèyàn bá wo gbogbo ẹni tó bá ń lọ sí Mẹ́kà àtọ́dún yìí ẹni àmì ni yín o Oh. ẹni àmì ni yín mo tún sọ ẹni àmì ni yín o Al-Fatiha. ẹ jẹ́ kí àkọ́kọ́ wo ètò Ọlọ́run nípa pé ájì tí èèyàn bíi 6 million máa ń ṣe lọ́dọọdún tí Saudi wá sọ pé èèyàn 1 million péré Allah. làwọn fẹ́ across the globe. Allah. So eventually you are one of the 1 million. That means Allah selected you. Allah. Allah. Al-Arifin ọlọ́ni. Kéèyàn mẹ́fà dúró kánná fẹ́ fún yẹn nìkan. Èyàn mẹ́fà bẹ́ẹ̀ ti wà wájú yìí. Káwọn lè yọ kánná fẹ́ fún yẹn. Tá là á pè lórí ibùnú gbogbo àwọn ọmọ mẹ́fẹ̀fà. irọ́. Allahu Akbar. Ìtumọ̀ sí pé ẹni Ọlọ́run bá ní kó rí ìgbà yẹn. Ọlọ́run fẹ́ lò ní. Nínú pé
bá a ti ń múra tá à ń lọ yìí muskila ńláńlá wà ńlẹ̀ fáwọn ẹ̀ àwọn kan ń bẹ tí wọn lọ Mẹ́kà tí wọn sì tí ì sọ fún wọn báyìí. wàláì tí wọn àti lọ báyìí tó bá wà nínú system wàá ti mọ tí ń ṣẹlẹ̀. téèyàn bá wà nínú sísítẹ́ẹ̀mù ọ̀rọ̀ hajj wàláì a mọ̀ pé àmọ́ nínú àánú ọlọ́run tá a bá kìbìlàtẹ́yìn tá a bá wọn dúpẹ́ lé lórí ni pé gbogbo ẹ̀yin tó sọ fún pé ó lọ Mẹ́kà lọ́dún yìí pẹ̀lú ògùn ọlọ́run ó lọ náà. àmín ẹ pariwo ọlọ́run dáadáa. àmín Allahumma amin. àwọn alájí ò sàmì mọ́ ẹ sàmì. Allahumma Amin. amin. èmi fúnra mi lọ́dún yìí masha allah muhammad rasulullah travels and tours. yàtọ̀ sí pé àwa náà ń kọ́ àwọn èèyàn pé ẹ ká lọ Mẹ́kà bẹ́ẹ̀ni 14 million naira ló jáde lápò mi tí mo fẹ́ fẹ́ràn àwọn èèyàn lọ sí Mẹ́kà. 14 million. mo sọ fún yín pé lákò bàbá. mi ò ń ṣe ẹni níjọ́ tọ́lọ́run ti fẹ́ràn mi àlẹ́ àrífù náà wà lórí ìjókòó yìí ó mọ̀ mi. mo sọ fọlọ́run pé yasirili amuri Allah. amuri. mi ò lè tó méjì papọ̀ Bàbá ò lè ṣe- wàláì tó bá mọ̀ mi wàá mọ̀ pé mi mọ̀ yẹn bẹ̀. àbó mọ̀ yẹn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ni. Masha Allah. àyà rírí gbogbo tó bá mú mi pé tọ̀ ẹjọ́ ó máa ń ni mí lára bí ìgbà tí yẹn wà nínú náà ni. Ẹ bá Bẹ́ẹ̀ni. fẹ́ bẹ̀yàn bóyá kó kírun. ẹ bá ń ṣe ẹ lè bẹ́ẹ̀ kírun. èyí tí mo lè bẹ̀yàn fọlọ́run o Pé má kírun. Ẹsẹ̀ pé lè bá ṣe báyìí bọ́lọ̀. fọlọ́run mo dẹ̀ lè bá èèyàn bẹ ọlọ́run bẹ́ẹ̀ni àmọ́ kẹ́mi máa bẹ èèyàn èèyàn mi lásán. ò kò Kò rọrùn. ó já sí pé wọ́n á sọ fọlọ́run pé lóòótọ́ gbogbo tó dẹ̀ dà yìí kulimani arama zinata la ilẹ̀tì akharajati ibadihi kul hiya lilladhina amanu. الذين آمنوا في في الحياة الحياة الدنيا. الدنيا خالصة يوم القيامة. ọlọ́run èmi láìkì kí n fún yàn bàbá fẹ́ràn kẹ́ fún mo yẹn. dẹ̀ ń láìkì kí n yọ káwọn èèyàn mọ̀ pé tó alhamdulilayi ọlọ́run wà lára mi bí bàbá ti àmọ́ fẹ́. báwọn èèyàn ṣe máa ń rí yẹn ọlọ́run èmi ò máa ń ṣe bẹ́ẹ̀ Èmi tó ò wàá máa ṣe- fún mi bẹ́ẹ̀ni ó dẹ̀ sàdéhùn olóhùn ó fún mi. bẹ́ẹ̀ni Alhamdulillah. iná àtọ́ iná oníṣàánú gbòà ẹ mú 1000 ṣé dáadáa tá a sì dàgbà nu. iná àtẹnà ọlọ́bẹ̀ yọ Bua. bóyá ẹ̀ka ṣẹ̀kan sókè ẹ̀kẹ́ lẹ́yìn inú lè fẹ́ dá kí la fẹ́ fi dà sọ̀rọ̀ alẹ́ sílẹ̀ kí. tá a bá tún rẹ́ni tọ́lọ́run tún sàánú díẹ̀ nú àwọn àfa ẹ̀ tún padà máa rí i pé ọ̀nà tóun náà tún gbà yìí náà Kí ló tún dé? rough rider tún làwọn eléyìí náà Allahu èmi Akbar. dẹ̀ ni mo ṣẹ́rìsì orúkọ mo tún láìkì kọ́lọ́run ó sàánú mi bóun ó ti wá sí. bẹ́ẹ̀ni mo wá wò ó pé ẹnìkan wà tó júwe pé téèyàn bá gba ọ̀nà yẹn ọlọ́run máa sàánú ẹ̀ ó kọ̀ ọ́ òsè níbàjẹ́ mo lára ṣe alájú ibrahim yẹn. ìyá sẹ́rẹ́ di aláwọ̀ tí a là. ṣé ibrahim ni ẹ tó o bá so mọ́ ànábì tó wáyé pé ń tọ́ ń fẹ́ nu ẹ yóò mú ànábì kí ni mi ò dùn dára. Sallallahu alaihi wasallam. bóyá àwọn èèyàn ò mọ bóyá kàn ń gbọ́ Muhammadu Rasulullah Muhammadu Rasulullah Bẹ́ẹ̀ni. ó ní tó bá dé ó ní tó bá dé. yóò mú ànábì kí ni mi ò dùn dára. sórí gbogbo ohun tí àwọn èèyàn gidi ṣe láyé tó bá fẹ́ ṣerú rẹ̀ tó sì fẹ́ wọná tọ́wọ́ fẹ́ wọná tọ́wọ́ sì fẹ́ guru mọ́tò tẹni tí ó wọná ogun. tó dẹ̀ fẹ́ gunrú mọ́tò tẹ́ni tó máa wọná máa gùn. irú ìyàwó tẹni tí ó wọná ogun. ó ìmọ̀ ẹ̀yà mi bá kúmọ̀ là. ẹ yóò mú ànábì. Sallallahu alaihi wasallam. kèé ṣe ọlọ́run lọ́ọ́ so mọ́ o. ọlọ́run kọ́ o. إذا نبني أمر مدات محمدا. ẹ yóò mú ànábì ni. فيطيفني ما فوق أفكار عالمي. ó ṣeun ó ṣeun ó ṣeun. عليه صلاة الله ثم سلامه بها يسؤل الأرزاق والعيش والقوت. ẹ yóò mú ànábì kí ni mi ò dùn dára. صلى الله عليه وسلم. sórí tó o bá so mọ́ lọ́hùn bó bá so mọ́ lọ́hùn. tó o wò ó pé tí mo sọ ìkàlẹ̀ yìí ọlọ́run ni ó fún ọ. tó bá ti wọnú ilé ọlọ́run lọ́ọ́ rí àwọn tán takú tì í láti bí 20 ọdún tí ò fún wọn. wàláì kọ́dà wọlé bá bàbá rẹ̀ ń bẹ̀ tó náà bá fẹ́ wà ń bẹ̀. kéèyàn ní aládùúgbò ni mi kò sọ ẹ́ di olóríire. kò sọ àdó lórí ilé o. الله. bẹ́ẹ̀ ni sẹ́gbó as a matter of fact ìwọ tọ́lọ́ bá ti ń gbádùn jù gan ni mo dá jòkó nù ilé rẹ̀. ìwọ tó bá ti máa dúró àṣejù gan wàláì ọ̀daràn nù. ẹ gbọ́ Allahu torí Akbar. òun mọ̀ wájú ara wa lọ. ara wa lọ àlàrí ó mọ̀ pé tó ń béèrè yẹn tó ń bá ilé fi lé ẹ lọ́wọ́ ò ní wá mọ́. ó ṣàlọ́run. ó dẹ̀ ti ń create a very better relationship láàrin ìwà àtòun láàrin. torí ìdí èyí àwọn àlẹ́ àrífù náà Bẹ́ẹ̀ni. ẹ̀kẹ́rù ń fukọ́ra ọ̀kọ́ra. bó o bá bẹ lọ́hùn bọ́lá máa ilé fiẹ́ sínú sáfù wájú nẹ́tíwọ̀kì ọ̀jáde mọ́sálásí mọ́. nẹ́tíwọ̀kì yẹn máa já على عارفين كلام. torí ìdí èyí ilà àlẹ́ àrífù bìlà òyòwò ànábì ànábì Bẹ́ẹ̀ni. ṣé Ibrahim ló ń dún lára Ee. òyòwò ìtumọ̀ ànábì àrífín nù Sallallahu alaihi wasallam. àrífín náà mọ́. àmọ́ tẹ̀yìn bá fẹ́ rí àánú إيه. ẹni tó lè gba ọ̀dọ̀ ẹ̀ dọ́dọ̀ ọlọ́run
tí wọ́n ní dẹ́ jókòó táwọn táwọn lórí ìjókòó táwọn máa sọ pé àwa ti dé tipẹ́tipẹ́ táwọn ní ẹ̀yin jókòó ti yín ìwọ wá gbà wàláhì ànábì Muhammad sallallahu alayhi wa sallam. bẹ́ẹ̀ bá yóò bọ́ ànábì yóò dùn mí. sallallahu عليه صلاة الله Ibi mo lọ jìnnà. anabi ni anabi. ló fi já sí pé gbogbo àfọ ọlọ́run tẹ́ ẹ bá rí pé ọlọ́run ṣàánú rẹ̀ tó pọ̀ ju ti àwọn tó kù lọ kìí ṣe pé àwọn tó kù ò mọṣẹ́ ẹni tó ń bá díìlì ló yàtọ̀ ni bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá díìlì pẹ̀lú ọlọ́run directly àwọn èèyàn ọlọ́run náà ti ní kí wọ́n palẹ̀ mọ́ ebi ká palẹ̀ mọ́ àdánwò kò ní máa sọ fọlọ́run pé ẹ wá worú wọn àwọn tí wọ́n díìlì pẹ̀lú ọlọ́run directly yẹn ọlọ́run lè mọ́ fún àwọn o kéètì ẹ fún wọn ní ọ̀pọ̀lọpọ̀ gbà ó dijọ́ tẹ̀bí bá fẹ́ yí bóòdì àwọn máa ń fohùn lẹ̀ fọlọ́ ni àwọn àlàyé fún ẹ mọ̀ gbọ́ yóò mọ̀ ní ọlọ́run sọ ọmọ pé yẹn béèrè eléyìí ìyí tó bá ti béèrè rẹ̀ báyẹn ọlọ́run á fi lé lọ́wọ́ àmọ́ kò ní sẹ́kù dọ́là tó bá tún ní ìdí míì yóò tún béèrè ni àwọn tí ọlọ́run máa ń fún tẹ́yẹ́yẹ́ tí wọ́n ní béèrè òun làwọn tó bá jẹ́ alásàlátù nù wọn àwọn yẹn lórí tìjú ọlọ́run ní tí mo fẹ́ kẹ́ mú dání bẹ́ẹ̀ ń lọ nìyẹn ọba yẹn tẹ ẹ bá déwájú ẹ bá dá a mọ̀. ẹ tẹ ọlọ́mọ. so ọba tá a gbúrò rẹ Nàìjíríà. mo mọ̀ tẹ ẹ bá dé Mẹ́kà àwọn iṣẹ́ yẹn yóò jẹ́ kẹ́yìn náà o ká má sọ ọlọ́run fún yín ká má ju bọ́ọ̀lù tìrí fún yín ntẹ́ ẹ bá ń ṣe lọ́wọ́ ó yẹ kẹ́yìn náà mọ̀ pé ọba yìí èsì ọba tí yẹn rí fi hàn. bẹ́ẹ̀ni o ìsọba aláàdé fi hàn. sẹ́rí mo ń sọ fún yín pé tẹ́ bá ti kúrò ní Nàìjíríà báyìí ẹ ti kúrò ní comfort zone yín. comfort zone yín ẹ ti jáde kúrò mbẹ ẹ bẹ̀rẹ̀. kódà ẹni tó lọ Mẹ́kà 13 million wà lọ́dún yìí. wàláì. irú èyí tẹ́yìn náà lọ náà ni o òun nìkan ni o ó ní 15 million wà bẹ́ẹ̀ni. àwọn ní 7 million náà wà. bẹ́ẹ̀ni. ṣé wàá rí gbogbo owó tí wọ́n san yẹn níjọ́ tí wọ́n bá ti kúrò ní Nàìjíríà báyìí wọ́n rí i pé Mẹ́kà yẹn ṣe pé mò ń lọ London àbí mò ń lọ Amẹ́ríkà mo wá Ọlọ́run mo ti dé ni tó bá ti wá dé Ọlọ́run wà ní èmi náà ti mú ọ ó wá kúkọ bẹ́ẹ̀ kó tú ọ kalẹ̀ kó tó padà sí Nàìjíríà. kó padà sí Nàìjíríà ọ̀sán dúró owó ọmọ wa lọ kó yìí. nísìn La ilaha illallah. tẹ́ ẹ bá dé Mẹ́kà àkọ́kọ́ náà ìrìn àjò yẹn ń ṣe ìrìn àjò bó ṣe wù mí mo lè ṣe bẹ́ẹ̀ ṣe jòkó yìí gbogbo ẹ̀yàn alálàájì yìí ẹ wojú ara yín dáadáa ẹ jà o. ẹ jà o ẹ tètè náà ní ilé dáadáa o. Alhariri ẹ jà Sámú. wòówò ó lè jẹ́ ni tójú rẹ̀ tutù jù lẹ́ni tí wàá wò pé jọ́ta rẹ̀ pàdé sẹ́mínà alájì yìí kò sọ̀rọ̀ rárá. wàláì. ó lè jẹ́ sí pé òun ni torí gbogbo yín ló máa padà bá ìkanra dé. bẹ́ẹ̀ni ọ̀sẹ̀ làwọn alálàájì máa yọwọ́ àwọn ọlọ́sẹ̀ kínní wa tí ó kọ́ máa ṣàlejò. ní 2019 nígbà tá a wà ní Maka mo sọ fún àwọn jàmbá tá a jọ ń lọ mo lé ẹja o àmọ́ bẹ́ẹ̀ yẹn bá sì ti jà wàhálà dénú o iṣẹ́ rẹ̀ ò pé mọ́nu o torí Ọlọ́run sọ pé alhaju. asiru ma'lumatu faman farada fi innal hajja. Ọlọ́run tó bá fẹ́ lọ Mẹ́kà nù yín o. fala rafata. má sọ̀rọ̀ pé kò sí tó kàn mí ọ̀rọ̀ sọkúsọ má bá wọn sọ. wala fusuko. wàhálà fùsùkọ̀ tó bá wá sán lórí nílé yín tó jásí pé wọ́n lọ bá àlù kan láàfùsùkọ̀ ìjọ tó o bá ti tẹ̀lé alikiblaten má ṣe wèrè. má ṣe wèrè o. wàlá jìdá. ó mọ̀ bẹ́ẹ̀ni. kọ́ jí agbèrò wọn. ó mọ̀ ní kí ló ń ṣe yín tí máa wà Nàìjíríà àwọn ọmọ ṣẹ́ máa dọ̀bálẹ̀ wájú báyìí wọ́n náà sọ orí tó bá wà Nàìjíríà ṣé Nàìjíríà ló wà ẹ́. wàláì. wàlá fùsùkọ̀. ẹ wá ní sí àfáwà tán mú wa àfáwà àlẹ́ àrírí ẹ wò wàhálà yín po wọ́n bí bára ṣe ń kan ẹni tó ń lọ Mẹ́kà ló ń kan àfáà tó fẹ́ kó wọn ṣiṣẹ́. wàláì. wàlá fùsùkọ̀. ẹ gbọ́ ṣe rí ìwọ tó o bá kọjú èébú àbí àbùkù sí àfáà tó kó yín lọ Mẹ́kà ó dàbí ìgbà tó ń fún ní kírẹ́dìtì ájì tiẹ̀ ọ̀ ń já nínú báyà tó yẹ kó wà lórí fóònù tiẹ̀ ọ̀ ń fi kún torí dèdè situation kan náà lẹ́jọ́ wa ẹ sáfà ń gbọ̀n ni. wàlá fùsùkọ̀. torí díẹ̀ yìí. láàfùsùkọ̀. ọlọ́run ní wàlá fùsùkọ̀. má gbé fóònù. má jẹ́ kí inú rẹ lé débi pé torí tí ó jẹ ẹja ó pọ̀ ẹ máa wo nísìn ẹnìkan kó ní wọnú yàrá nu yín ẹlòmíín bẹ tó bá fẹ́ sùn lálẹ́ bí gbàtí Saheed Òṣùpá bẹ̀rẹ̀ ni. bẹ́ẹ̀ni ẹlòmíín sì máa yá só lójú oorun. ó gbọ́ àyàkọ́mọlá bẹ́ẹ̀ni ẹlòmíín ni. Allahu Akbar. ẹlòmíín ò lè sùn kó mọ. ẹ máa gbọ́
ẹlòmíì ń bẹ níjọ́ tó bá ti gbọ́n pẹ́rẹ́ ẹnu lẹ̀kùn báyìí ó ti jí ẹlòmíì ń bẹ ó jẹ ẹsẹ̀ adìẹ ni ó jẹ́ ẹsẹ̀ adìẹ. yóò máa jáde yóò máa wọlé yóò máa jáde yóò máa tẹ̀lé iná lásán ìdíjà mẹ́ka bẹ́ẹ̀ alájì kí ló dé. ìjà gidi tẹ ẹsẹ̀. ẹ yòówù ànábì. sallallahu alayhi wa sallam. ẹlòmíì dẹ̀ ń bẹ tó bá ilé gbọ́ pé yẹn harun báyìí kò ní sùn mọ́júmọ́. kò ní sùn mọ́. ẹ mọ̀ gbọ́ gbogbo yín lẹ́jọ́ ṣe wàhálà kẹ̀kẹ́ náà. bẹ́ẹ̀ tí wọ́n wá wò pé ẹ̀jẹ̀ sáré wọlé kó tẹ̀ jẹ́ wákàtí méjì àbí mẹ́ta kí n sùn ká tó mọ̀ ẹ́ lọ kí ni padà abáwọ̀ rẹ̀ rírí lẹ́ni tọ́lọ̀ ń bá ní kó gbé bẹ́ẹ̀ di rẹ̀ sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ló bá di. Ògúndé. tó bá mú mọ́ra níjọ́ àkọ́kọ́. lọ́jọ́ kìíní. àwọn ládàá tẹ fẹ́ lọ gbà náà nù. àwọn nínú ládàánù o. Ọlọ́run ti mọ̀ ló fi kóòdì wa pẹ̀lú àyà yẹn. ẹ sọ tó lójú oorun ẹlòmíì bá ti sùn iṣó ni yóò máa yà gbìgbì lójú oorun bí wọ́n ṣe wá níjí dèdè bẹ́ẹ̀ di rẹ̀ eré ìtì ẹ̀ sí ni. tó bá mú mọ́ra lọ́jọ́ kejì lọ́jọ́ kejì tó bá di lọ́jọ́ kẹta tẹ bá pàdé irú ẹni yẹn tẹ́ni yẹn bá ṣe kankan ìkànnà ó ti dé. ọ̀ní sọ́ńtì ń bí ọ̀nù mọ́ bẹ́ẹ̀ lẹ́lòmíì wà ẹjọ́ ni lórí fóònù. bẹ́ẹ̀ ni èyí ò tún wà. alẹ́ àrírí wàláì ní dédé àsìkò baba alamasala. àsìkò tẹ ẹ fẹ́ sùn lọ́wọ́ ṣe fídíò. dédé àsìkò táyìn ní tọ̀bí sími la ẹ ti sáré sùn kásùbà ò tó dé o. bẹ́ẹ̀ ni. hello. hello. kúnlé. hello. o mọ bó ṣe ń lọ. Alhaji tuntun. nígbà tá a jáde ṣebí tó bá padà sí Nàìjíríà wàá padà pàdé Kúnlé gbogbo tó fẹ́ sọ fún Kúnlé lórí fóònù yìí kí ló dé tó sọ ní tó fẹ́ padà sí Nàìjíríà dédé àsìkò tó ń rojọ́ sí wù ẹ gbọ́ kò tẹ̀ ní fẹ́ lọ rojọ́ nísàlẹ̀ o a ò pé inú yàrá náà rìn gbogbo àwọn nǹkan wọ̀nyí lọ́lọ́run ti mọ̀ pé sórí dédé ẹni tí wọ́n yé ti jù láyé ó sì pé dédé irú ẹni yẹn lọ́lọ́run ó gbé tì ọ́ lára ṣe ájì rẹ̀ nù sórí oníṣó ó fẹ́ ṣiṣẹ́ ájì lára rẹ̀ ẹni tó hanrun ó fẹ́ ṣiṣẹ́ ájì lára rẹ̀ ẹlẹ́jọ́ ó fẹ́ ṣiṣẹ́ ájì lára rẹ̀ gbogbo orú wọn tó bá ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ nítorí padà kọ́kọ́ mọ̀ ni pé ó rẹ̀ páládàn ò tọ́lọ̀ fẹ́ gbé tèmi ni torí ìwọ àti àwọn màláíkà ọmọ wò ẹ̀yin méjèèjì ni àwọn náà bàbá àtàwọn ọkùnrin kan yòókù àdébí kìnnìún yóò nù. sallallahu alayhi wa sallam. ní àràfà 2019 yẹn kéèyàn ó kó káwọ́bẹ̀ lọ sí Mẹ́kà kó sì tún kó padà wá Nàìjíríà ó gbé bọ̀ ó gbé epo pupa ó gbé bọ̀ ó sì rajà làmì àfúnfún mo ní ájì bẹ́ẹ̀ ti là. yòókù àdébí kìnnìún. sallallahu alayhi wa sallam. ìgbà ń para rẹ̀ ó lóun pàjá bàbá. kò rí ẹ̀ fún. ẹni tá a wí tí gbogbo yín bá ní ebi dé ẹbẹ kò sóúnjẹ o òun náà ní kò sóúnjẹ. yóò ní kò sóúnjẹ ahun burúkú bẹnu yàrá yín tẹ̀ tí ma. ẹ gbọ́ ẹ jọ pàdé ni. bẹ́ẹ̀ bá ní ẹgbẹ́ oúnjẹ kalẹ̀ níwọ̀nba yóò bá wọn jẹ ó sì lówó olówó ni. bẹ́ẹ̀ ni wàjáde náà sùúrù ra níbi oúnjẹ olóúnjẹ. òun ni ó mọ̀ dá ẹ bá ní gbóúnjẹ wàjáde náà sùúrù ra wàjáde. a ti sóúnjẹ tán nìyẹn àwọn ẹni ẹlẹ́ni. ọgbóúnjẹ ṣe wá rí i pé wọ́n pẹ́ ká tó gbóúnjẹ wá ń gbà mí o oúnjẹ ò tí ì dé kò sẹ́ni tó mọ̀ pọ́kùnrin yìí ní gàrí. àti cowbell. kò sẹ́ni tó mọ̀ pé ó ní mílò ó ní cowbell níjọ́ tá à ń padà sí Nàìjíríà èyí tún dì í mẹ́rù. ní ha yóò mú ànábì kí n bí ó dùn. sallallahu alaihi wasallam. bó bá fẹ́ mú lóru èmi máa ń rí inú léwẹ̀ ìmáàmù kọ́ọ̀pù lọ léwẹ̀ yóò ṣàgàrí. kéèyàn wá ó fẹ́ mu tíìnù o yóò mú kọ́ọ̀pù lọ léwẹ̀ yóò sì mú kọ́ọ̀pù lọ sínú bẹ́tírúmù. sábẹ́ ara mi báyìí yóò kí bàbá ara mi báyìí yóò fi síbí sí i. torí ìdí èyí Ọlọ́run ẹ prepare mind yín kalẹ̀. gbogbo nǹkan ní òsàlẹ̀ o. ẹ kọ́kọ́ lọ mọ̀ pé jọ́tẹ̀ ẹ fẹ́ jọ lò ọjọ́ tó wà nọ́mbàd ni. Alhaji alájà níjókòó. ẹ máa gbọ́ Alhaji alájà níjókòó. gbogbo ẹni rẹ̀ máa kà níbẹ̀ yẹn o. gbogbo ẹni rẹ̀ máa kà nílẹ̀ yìí o. ẹ tẹ́tí ẹ gbọ́ náà sí ayé. ẹ tẹ́tí ẹ gbọ́ náà sí àmì. ilé Olúwa àlà tẹ̀rẹ̀ yìí o. ilé Olúwa àlà tẹ̀rẹ̀ yìí.
ọgbọ́n kọ́ wà láàyè mi máa ṣe kọ́. ọgbọ́n kọ́ wà láàyè mi máa ṣe kọ́. ọ̀pọ̀ sísàdúrà náà kọ́ o. ọba olúwa lókè ló pè yín. owó olúwa lókè ló pè yín. owó olúwa lókè ló pè yín. torí pé ìpè mẹ́rin sóhun ló wà o. ìpè mẹ́rin ló wà. Ànábì Ibrahima ìpè ànábì Ibrahima ó wà. ànábì Ibrahima ó dé ní. ìpè ànábì Ibrahima wà. àníṣe ìpè mẹ́ta sóhun ló wà o. ìpè mẹ́ta ló wà. Ànábì Ibrahima ó dé ní. ó dé ní. ìpè àṣetánì. ìpè ìṣẹ̀yìntọ́nù ó dé jì. àṣàlá ìlú ló sí kẹta owó ọlọ́run wàhálà ló pè yín. owó ọlọ́run wàhálà ló pè yín. ẹ̀wọ̀n alájí alájà níjòkó. alájí alájà abẹ́yìn o. ẹ tẹ́wọ́ kẹ́tùn sàmì ẹ̀ o. ẹ tẹ́wọ́ kẹ́tùn sàmì ẹ̀ o. Ànábì Ibrahima ló máa jẹ́. Ànábì Ibrahima ló máa jẹ́. Ànábì Ibrahima ló máa jẹ́. ẹ tọ́jú àníyàn láti lé. ẹ tọ́jú àníyàn láti ilé. àníyàn yìí. má torí èyí lọ mọ́kà ẹ̀. bá torí èyí lọ Mákà rẹ̀. má torí fọ́tò fáàrí. má torí fọ́tò lọ Sàràfà o. kálẹ̀ lálàájì ló ń bọ̀ yẹn. kálẹ̀ lálàájì ló ń bọ̀ yẹn. kálẹ̀ lálàájà ló wà yẹn. ẹrántí owó pẹ̀lú dààmú. ẹrántí owó pẹ̀lú dààmú. ẹrántí ọjọ́ àgbéhùndé. ẹjọ́ rí ọjọ́ àgbéhùndé o. kẹ́sìṣẹ́ àjì. láṣẹ pé kẹ́sìṣẹ́ Mákà. láṣẹ pé kẹ́sìṣẹ́ Mákà ló ṣe pé. báwo dọ́rùn rí ìṣàdárafa. báwo dọ́rùn rí ìyàdárafa. ẹtí owó pẹ̀lú dààmú kẹ́sìṣẹ́ Mákà. láṣẹ pé kẹ́sìṣẹ́ Mákà láṣẹ pé. ẹrántí pé ìyẹn jíjà ní ibẹ̀ haramu ni. ìyàn jíjà níbẹ̀ haramu ni. ẹ bá gbọ́ kí ni wo lọlẹ̀ máa gbà sí ìyẹn ni. Aláàjì Dálà. máìkì yóò sọ̀rọ̀ dáadáa ni. ìyẹn jíjà. ìyàn jíjà níbẹ̀ haramu ni. ẹ bá gbọ́ àtẹni tó jiyàn àtẹni tó bá jiyàn bẹ́ẹ̀ bá jiyàn ẹ̀yin méjèèjì ẹ̀ dààmú. ìyẹn jíjà ní ibẹ̀ haramu ni. ìyàn jíjà níbẹ̀ haramu ni. kásáfùsì náà pẹ̀lú bàjẹ́. ọ̀gá tó ń lọ bẹ́ẹ̀ gẹ́fúrẹ́ǹdì ní lọ pàdé bẹ̀. girlfriend ní Mẹ́kà. bàbá kò sí yìí tí o ti sojú yín. wàláì. alárafa mi. láíláì. alárafa mi. láíláì. bàbá tún sọ pé ìkájú wà lára Mákà báyìí níjẹ̀rẹ̀ rẹ̀ ìsì tún sọ ìsì tún gbé gẹ́fúrẹ́ǹdì rẹ̀ ìyàwó wà ń lé ọmọ wà ń lé kò ṣàdúrà fún wọn. Allah. kásáfùsì náà pẹ̀lú bàjẹ́. kàṣí Ẹ má ṣe náà ṣìnà. pẹ̀lú bàjẹ́. káfolúwa là sọ́kàn wá kọ́gbólúwa ó gbà àjíwá. kàfọlùwà gbà àjíwá kọ́gbólúwa ó gbà àjíwá. alhaju aṣiru màlúmáàtún. Óyá, óyá. ọlọ́ni. ọlọ́run níjà sẹ́wọ̀n láyé o Àmín. ẹ sàmì dáadáa o Allahumma amin. wàláì tẹ bá dé Mínà láàrin àsìkò tẹ bá jọ wà Mínà èèyàn ò yàtọ̀ sẹ́lẹ̀wọ̀n torí nǹkan mẹ́ta ní jẹ lẹ́wọ̀n yà ẹlẹ́wọ̀n ò ní táìmù ara rẹ̀ ẹlẹ́wọ̀n ò ní choice àbí bẹ́ẹ̀ kọ́ ẹlẹ́wọ̀n ò lè sọ pé kò ní freedom ó di mélòó ó di mẹ́ta tẹ́ ẹ bá wà ní Mínà
ní time ara yín dẹ̀ ní choice. ní choice o ní Mínà. oúnjẹ tó bá wọ́n máa ń sáfù àwọn ẹlẹ́wọ̀n náà ni. wàláì ẹ jẹ́ wà. sẹ́ńgbó ẹ jẹ́ wà. ẹ jẹ́ wà ní Mínà. lẹ́yìn bẹ́ẹ̀ wàláì. kò dẹ̀ sí freedom. freedom. Mínà kọjá pé ẹ̀yin ẹjọ́kó náà ń bọ̀ ọ̀ ń bọ̀ ń bọ̀ tó bá ti wà ń bẹ̀ yẹn ó wà ń bẹ̀ nìyẹn. béèyàn bá wà níbẹ̀ ẹ̀yin náà imagine kéèyàn mú aṣọ ọ̀kan ṣoṣo sára fún ọjọ́ mẹ́ta kó sì má change rẹ̀. Allahu Akbar. Ọlọ́run jẹ́ kó ẹ máa mọ̀ pé òun tà fẹ́ fira àwọn hàn yín pé èmi ni tó o bá ti wá lè ṣe sùúrù gbogbo tí mo kà á lẹ̀ yìí ntọ́lọ̀ fẹ́ fún wa lára Mákà ó tóbi ó pọ̀. wa ma taf'alu min khairin ya'lamuhu Allahu. ẹ̀yin náà wo Ànábì sọ fún wa pé alhajjul mabrur laysa lahu jazaa'un illa al-jannah. Ọlọ́run ní gbogbo tí mo kà á lẹ̀ yìí tó bá lè mú tó mójú kú o ń bẹ̀ tó ṣiṣẹ́ yẹn bó ṣe ní kó o ṣe Ọlọ́run ní màá fún ẹ láti Jánnà ní sáà wá Jánnà tóbi. Ìmájì ká sọ fún yín gbọ́dọ̀ fún yín fisa Amẹ́ríkà tẹ̀ bá ti ṣe hajj láti pé orí gbogbo àwọn alálàájì máa pé abáwálẹ̀ àrírí ẹni tí ò bá la Amẹ́ríkà rí tá a sọ fún pé Mákà tẹ́ ń lọ òfin báyìí nǹkan báyìí ẹ pa mọ́ o tẹ́ ẹ bá ṣe tó bá tẹ́ mi lọ́wọ́ ẹ̀ ló gun Ọlọ́run tẹ́ bá ti dé àáfún yín ní fisa Canada wọ́n tẹ̀lé wa lọ Mákà lẹ́ẹ̀rí kéri wọ́n pè é. wàláì. torí ó dàbí pé ó ní nǹkan tó ń fẹ́ gbà lẹ́yìn yẹn Ọlọ́run wá sọ fún ẹ pé kì í ṣe fisa Canada mo fẹ́ fún ẹ kò ń ṣe ti UK kò dà ń ṣe ti Amẹ́ríkà tó o bá ṣe tó bá pé laysa lahu jazaa'un illa Jannah. ó tóbi àṣetàfà tó bá mọ tọ́lọ̀ bá fẹ́ fún wa gbogbo tó bá rí lára Mákà kò yẹ kó complain. má complain o. wàá ṣe complain Ọlọ́run ní tó bá ti ṣe é láṣẹ pé kódà tó o bá dé tọ́rọ̀ míì bá wà láàrin òun àti ẹ máa yanjú ẹ ìwọ tó o ṣe é tó ń gbà yẹn o ti ní tíkẹ́ẹ̀tì àlìjẹ́nà lọ́wọ́. torí ìdí èyí torí báyìí ẹ jẹ́ kí apalẹ̀mọ́ kan wa. ẹ palẹ̀mọ́ kan yín o. ká dẹ̀ ṣàdúrà. ẹ dákun ẹ ṣàdúrà. èmi egungun mi le kò sí wèrè. egungun mi le Samari máa ń wó. Samari o ni bàbá ń sọ yẹn o. Samari máa wó. wọ́n láwọn àti bàbá Shehu Musa gbọ́lá Yahya radiyallahu ta'ala ni wọ́n láwọn dúró lórí òkú èèyàn ó dàbí 2017 ní kinní yẹn ṣẹlẹ̀ àbí 16. bẹ́ẹ̀ni. mo ṣe mọ̀ pé nígbà yẹn náà ní stampede yẹn tó lágbára gẹ́. Ọlọ́run o. 2017. wọ́n lọ àtòkè báyìí wọ́n ní wọ́n fi helicopter báyìí ni wọ́n fi ń gbé omi tán rọlé àwọn èèyàn lórí. wọ́n dúró lórí òkú èèyàn for some minutes. pé àwọn ò gbọ́dọ̀ hours wọ́n ní hours. pé bàbá wa olóògbé ṣubú àwọn olóògbé ṣubú àwọn àjọ dúró lẹ́yìn ara wọn báyìí. bẹ́ẹ̀ni kò ní sí yóò ṣe àwa ṣiṣẹ́ lẹ́yìn ìfọwọ́sowọ́pọ̀. torí ìdí èyí Allahu Akbar. bá a bá lọ Mákà Ọlọ́run Ọlọ́run máa ń sọ ẹlòmíì Ọlọ́run ó sọ pé ẹlòmíì. ó ń dáràn ń rí Ọlọ́run fín ní Nàìjíríà Ọlọ́run á fọwọ́ lẹ́rán báyìí pé ọ̀rì wọ́n fún un lọ́wọ́ Mákà ọ̀wà. La ilaha illallah. You go hear when. You go collect. You go ṣe kí ni. You go collect. Yòówù ànábì kí ló bẹ́ẹ̀ lò. Woto. Sallallahu alayhi wa sallam. tí ẹnu sọ̀rọ̀ Mákà rẹ̀ ó máa dàbí ìgbà pọ́lọ́ ń pè wá wá bá wí. wá jìyà ẹ sọ̀rọ̀ yájú ni. pé so ní. yájú ni ìyá àràfà. sẹ́ẹ̀dẹ̀ ní gbogbo ẹ̀yin mọ́mọ́ wa. alájà àràfà la fún. Yòówù ànábì. Masha Allah. ẹ yà wá. ẹdùn náà ní tẹ́ bá ń lọ ọkàn yóò wà lókè tẹ́ bá débẹ̀ tẹ́ bá wà láàrin iṣẹ́ tán yóò yọ ọlọ́kàn yín pátápátá. yóò yọ o. ẹ máa wò ó pé ṣé ìsìlámù lè wáyé ni. bẹ́ẹ̀ ni o. ìyá kan. ìyá náà. àwa ní ìyá rẹ̀ kí n sọ̀kalẹ̀ mi o ọmọ rẹ̀ ló ràn lọ Mákà inú rẹ̀ sì ń nù. ọmọ rẹ̀ ló ràn inú rẹ̀ ń nù. ọmọ mi ọmọ kà lọ́dún inú rẹ̀ nù. ó yìí ti sọ fún bàbá ẹ bá ń ṣàdúrà fọmọ mi yìí kó mọ̀ kú. ó ṣàdúrà yẹn tó pọ̀ fọmọ yìí. Allahu Akbar. mo ní kí n tó mo fẹ́ kà ó sì ṣe é fún mi. ó ṣe é fún mi lọ́mọ yìí. ẹ bá ń ṣàdúrà fún tó pọ̀. àwọn ṣàdúrà tán adé àràfà bí ayẹyẹ bó ṣe tẹ́lẹ̀ mọ̀ ní ọbẹ̀ tẹ́ǹtì yẹn níbi tí wọ́n bá fi ẹ́ sí ìjòkó bíbẹ̀ kọ́. ìjòkó mẹ́ tọ́ ọ bá wo èrò ọ lọ́lé mọ́. tọ́ ọ bá ilé bọ́ sí abẹ́ tẹ́ǹtì tí èsè ti yín
tó bá máa gbà á jáde báyìí àlàtóòlù nìyẹn Ghana ní straight. ó lè jásí báyìí àní àwọn ará Sudan wà padà ló jásí. ọ̀daràn nù. bá a ṣe dé àràfà láàárọ̀ tán. bẹ́ẹ̀ni. ní àti alọ́lẹ̀ bí a yẹ ṣe ó lọ ó kú tọ́jú. onílé tọ̀fán Bẹ́ẹ̀ni. bí ìyá ṣe ranfọ. ó ṣe dànù rẹ̀. òun ló jẹ́ ranfọ. ìyá bá rìn lọ ó sì ti sọnù lákọ̀ọ́kọ́ ó ti sọnù lẹ́lẹ́kejì ẹlẹ́kejì. ó ti sọnù lẹ́lẹ́kẹta tẹwárí tíjọ́ àràfà yìí tí ìyá lóun kàn fẹ́ lóun fẹ́ tọ̀nà kì í sì ṣe ìyá tí máa ṣojú mi ò tó rárá o ìyá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni. wàlá ìyá tó kẹ́mu ni ló bá rìn lọ nígbà tí ó di pé awu tó wẹ̀ ní ìyá ò mọ ibi tó wà má eré ni ẹ máa ń wá ìyá bó ni ìyá tún lọ báyìí kíní kankan kò sí fóònù kò sí kankan lọ́wọ́ màmá nígbà tó wá yá ọlọ́run bá ní kémi lọ sáwọn àyè kan bá yẹ ní màmá ń bẹ̀rù wọ́n bá bi màmá léèrè màmá kí lọ́ọ́ ní kílẹ̀ tẹ́ báyà yìí ebi mo kàn jáde pé kí n tọ̀ náà ní mọ bí mo ti dé àyìn màmá ẹ̀ mọ bí dẹ́ wà yìí ibi dẹ́ wà yìí ó jìnnà sí àyìn tẹ̀sí àbá wọn ò tún rìn padà ní wọ́n ní bẹ́ẹ̀ ni ẹ̀rín ni o. wọ́n ní ó tiẹ̀ ti wá yọ ọlọ́kàn mi pátápátá. ẹja ala alájà ó ti yọ ọlọ́kàn mi lágbè àwọn. ṣe báwọn pé bí ó ti rí ni ẹni kí ni irú wàhálà tí ó máa ń dákọ ọmọ rẹ̀ kí ni irú wàhálà tí kì í kó mi sí báyìí. bẹ́ẹ̀ni. wọ́n ní màmá fọmọdé ni àṣàdúrà fún kẹ́ tó kó Nàìjíríà pé ẹ tún dá wa dúró ọmọ yẹn tún dúró ní airport ó dá wa dúró báyìí àní ẹ bá ń ṣàdúrà màmá àṣàdúrà tábàdàn àṣàdúrà ẹni sọ wọ́n ní yà. sọ́ọ̀mọ tí ẹni àṣàdúrà fún lẹ̀ ń sọ pé mọ irú wàhálà tó kó yín sí mo lóun kọ́ ló kó yín sí wàhálà ọba yín ni Allah. mo ṣàdúrà àdúrà ló kù báyìí. ẹ tẹ́wọ́. ẹ tẹ́wọ́ bọ́ ọ bá rí wàhálà hajj ọ ní umura lọ́ọ́ mọ̀ sí. bẹ́ẹ̀ni. gbogbo ẹ̀yin tẹ́ wà lórí ìjókòó yìí Allah. nínú àkọ́kọ́ tí mo fẹ́ ṣe ládùúrà fún yín ni pé ẹ ń lọ láàyè ni o. àyè lẹ́nu o. ẹ ní di ẹni tí wọ́n máa sọ pé ó ti kú sọ̀hún. àmín. wọ́n yìí gbé òkú wá láti Mẹ́kà o àbí bàbá wàláì. ọwọ́ adé kú àwọn ará àwọn kò jọ àwọn lójú òní bàbá ti sọ lẹ́ẹ̀kan yẹn àti ń ṣe bẹ́ẹ̀ ló ń lọrin ni. bẹ́ẹ̀ni. ó gbọ́ tó bá ṣubú báyìí. wàláì. mo fi gbọ́dọ̀ ṣàdúrà pé ọlọ́run èmi ń lọ ni mo fẹ́ bọ̀. mo fẹ́ bọ̀ ó sọ sọ bẹ́ẹ̀. fọlọ́run gbogbo wọn tí wọ́n náà ń lọ lọ́dún yìí pé bí mo ti ń lọ yìí ọlọ́run ẹlẹ́dàá ẹ jẹ́ ń bọ̀. ẹ jẹ́ ń bọ̀ èmi ń lọ ni mo fẹ́ bọ̀ ọlọ́run. bẹ́ẹ̀ni. àwọn tó máa ń plan nípa àwọn fẹ́ lọ kú sí Saudi bàbá mọ̀ wọ́n àwọn arúgbó àwọn sinko kankan yẹn ni òun ó sì máa ṣe bí kọ́ ti òun kò ń kú ni oníyẹ̀yẹ́ ó ti parí gbogbo tó fẹ́ ṣe tán wá ní tí ó dáná sí lọ́run níyàyí lákùnrin síwájú ẹ yòówù ànábì. sallallahu alayhi wa sallam. ẹlẹ́ẹ̀kejì ń bẹ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá wà lọ́rùn tìyín àbíta wa tọ́lọ́hún ó wàá wò pé yìí wàá gbẹ̀san rẹ̀ lára rẹ̀ níbẹ̀ ní òní tó wà níwájú mi yìí pẹ̀lú àlùbáríkà àdúrà tí bàbá ti ṣe ọlọ́run kò yanjú ẹ̀ láti yàyí kó tó dán. Allahumma amin. ẹgbẹ́ ọlọ́run máa ń mú yàn ní Mẹ́kà wàláì. wàláì ọlọ́run mú ṣé yàn. ẹ̀dẹ̀ rí gbogbo Mẹ́kà àpọ́nlé ni mo wà ní àánú ara mi o àmọ́ wà nínú ara mi o gbogbo àyè yẹn pátápátá àyè àṣẹ ni. ìtò ọba dẹ̀ sọ wàláì yóò ṣẹlẹ̀. àfa yìí ni. abusatari ni. lọ́dún tó lọ sí Mẹ́kà. ọlọ́run yóò ṣàánú rẹ̀. ana fún wọn ní owó láti Lagos State pé owó wọn ti. bẹ́ẹ̀ni tẹ ní kí ló dé. àwọn Fáṣọlá fún wọn lówó. wà lórí láì ibi tá ti wá ń pín owó lọ́wọ́ lórí láì ó lóun wá ń bá ìkejì òun táwọn jọ wà lẹ́ nínú hòtẹ́ẹ̀lì nípa òun wá bá sàwádà pé kó sì dé orí wa báyìí kẹ́sì lówó ti tán. kówó sì tán. bẹ́ẹ̀ni àfààní fẹ́yìn tẹ ní kí ló dé Tájì Sákírù fi ṣe yín láàrin gbogbo wa. ntọ́ bá dénú. sẹ́mi pàwọ́ dání. bẹ́ẹ̀ni. ó dì mọ́kẹ́jì rẹ̀ ní sọ́ba pé ọ̀rẹ́ wa tá n sọ̀rọ̀ tọ́ ọ̀jẹ̀ tọ́ ọ̀dá mi lóhùn látẹ̀kan kẹ́sì lórí olórí wa báyìí owó ti tán tọ́ ọwọ́ sábàdà báyìí wọ́n bá ń tò lọ ń gbowó lọ nínú ètò ọlọ́run nígbà tó dé orí wọn tó tọ́ wọ́n bá ní àfa ẹ̀dùn ọ̀nà. àfa lẹ́yìn ẹja dáhùn ẹlòmíì lóhùn. ẹ̀yin mọ̀ yàrá sáàkì. nàbàdàn fún àwọn tó àfi bí ìgbà tẹ́ni ti ń pín owó gbọ́. ọ mọ́mọ́ kà ní. nàbàdàn fún owó wọn
téèyàn bá ní tòun bàjẹ́ ń bẹ̀ tí ó bàjẹ́ o. wàláì. lóbi já sí pé gbogbo tó fẹ́ máa sọnù ibi tó lọ bá kódà ibi tó bá ti kọsẹ̀ má pé orí rẹ o kankan ṣe mí o. má sọ bẹ́ẹ̀ o. wá àwọn tẹ̀síbí hàtú tó ṣe tí ó di. yóò di. àbí kò sàṣàlátù straight. má sọ pé ọgbẹ́ o ọba lọ gbé pẹ́rẹ́. ló bá ní tọ̀ bisimilayi ló bá yọ àfa àṣẹgbẹ́ ó ní o. ó ní o ẹ gbé kámẹ́rà sí àbá ni o tọ́ ni o owó tán o. a bá bẹ̀rẹ̀ sí ní pé owó lọ fá títí èèyàn bíi 200 tún gbowó lẹ́yìn tí wọ́n alájí ò tí gbà wọ́n gbà tó wá dúró tẹ̀sẹ̀ rò ló ń ṣe lọ́ọ́ jòkó síbi kan náà nù pé owó tún lọ bá ọkùnrin yẹn ní àní àfa ẹ̀yìn ẹ̀dúró náà ẹsẹ̀ wa rò ó lọ jòkó síbi kan ó níbi tóun ti jòkó sí ibẹ̀ náà ni wọ́n ti wá orun wá gbé lọ́nbẹ̀ ibẹ̀ ló ti wá ń ṣerú yà pé ọlọ́run máa ń sọ fún pé ebi wọ́n lọ ní owó ní tán owó ní tọ́dọ̀ rẹ̀ owó tó ń sàgà ní tí ń ṣẹlẹ̀ náà nù ó ní oorun òun ò ju bí ìṣẹ́jú bíi 2 sí 3 lọ tó ń tajú padà pàtó ń lajú bá wọn ọ̀rọ̀ tí mo sọ ní ẹ̀ẹ̀kan ó dàbí pé òun lọ́lọ́run fẹ́ ẹni tí ń pín owó dà. ọlọ́run aláwọ̀ sọ́ọ́lì mo túbọ̀ mi kì í ṣe pé èmi kàn ń ṣàwàdà lẹ́ẹ̀kan ni ẹni tán pín owó ńgbà tí ìlàjú àwọn tí wọ́n gbowó ó sì ti tán tọ̀tọ̀ á padà lọ́pẹ́ padà ẹ̀yin lẹ́ni ń dúró látẹ̀kàn àfa àmọ́ owó tí wàá tán báyìí o àmọ́ ẹ ní sùúrù àbáyín wà. bẹ́ẹ̀ni. ìyí tó ní kó tán ó tán wọ́n padà bá wa mí tán fún mi. àwa mi wá ni o alẹ́ àrífi ẹ dákun ẹ mọdún tẹ́ ẹ máa sọ. torí ẹ ọlọ́run kó wọlé Muhammad Rasulullah. sallallahu alayhi wa sallam. gbogbo àdúrà tá a bá ṣe ń bẹ̀ then àwọn èèyàn máa ń categorize ẹ̀ pé bẹ́ẹ̀ bá ti lọ Mẹ́kà tó bá ti dé gbọ́dọ̀ máa lówó sí ni ta ló sọ yẹn lẹ̀ náà ta ló sọ bẹ́ẹ̀ àlìjẹ́nà náà lọ́ọ́ máa fún ẹ ó ṣe àdúrà tó bá ṣiṣẹ́ Mẹ́kà tán ó wàá ṣe àdúrà pé ọlọ́run tó dáa fún mi tí n bá ti dé ọ̀tọ̀ nìyẹn bẹ́ẹ̀ni o ọ̀tọ̀ níṣẹ́ ájì kékeré ìgbà tí mo láṣẹ ájì bẹ́ẹ̀ mi yá sì máa wí nìyẹn wọ́n ní alẹ́ yìí salatullahi thumma salamu tusahilu ajal bayti wal tatwil faqra. so gbogbo ẹ̀yin tẹ́ ń lọ yìí. ẹ̀yin tẹ́ ń lọ yìí ẹ tẹ́wọ́. Ọlọ́run fún yín ní àlàáfíà tẹ́ fi ṣiṣẹ́. àmín. tẹ́ bá fi àlàáfíà ṣe Ọlọ́run ó gbà lọ́wọ́ yín. àmín. tẹ́ bá wá dé yóò máa dáa fún yín sí. àmín. ẹ lówó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú yín Ọlọ́run ó máa ṣàlékún ọlọ́run. àmín. ẹni tí ò ní tán rán lọ òun náà padà dẹni tí ń rán yàn. àmín. ọlá Muhammad Rasulullah iwájú Ọlọ́run wala la hawla wala quwwata. illa billahi al-aliyyil ó yẹ azim. tẹ́wọ́ kí n ṣe àyà nẹ́kàlí lẹ́mẹ̀ta. ẹ tẹ́wọ́ nẹ́kàlí ẹ lẹ́ẹ̀mẹ́ta bàbá ó ṣe gbogbo wa tó bá gbọ́ ó délé Ọlọ́run straight bí wàá bá ti lè ké fèrò yóò dé ilé Ọlọ́run yóò sì padà. Ọlọ́run wọlé wa ti fẹ́ ké yìí àwa náà wà nínú ìkáyà sókè. àwa náà wà ń bẹ nínú káyà sókè. irú muskila tá a wá níyẹn alikibulatẹ́ẹ̀nì ò nírú ẹ̀. alikibulatẹ́ẹ̀nì ò nírú ẹ̀ o. wọ́n pín allocation fáwọn tí wọ́n jẹ́ tour operations 50-50 náà bò wọ́n. 50-50. wọ́n á fún àwọn company kan more than 50. wọ́n á fáwọn kan ní 70. wọ́n á fáwọn kan ní 90. ẹ ti gbọ́. ẹ ti gbọ́. nice one. àwọn tí wọ́n fún ní 90 yìí gbogbo owó 90 náà ti san fún Nikon. wọ́n ti san fún Nikon o. Nikon o bẹ́ẹ̀ làwọn tí wọ́n san 70 láfùtà tí wọ́n sanwó tán yẹn má ṣe já gbìmù nù pé ẹ̀yin tó ti lé 50 tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo tó lé lórí yín ó kò mẹ́ nínú àwọn tó fún 90 Ansarudeen ń bẹ nínú wọn ni Nasfat ń bẹ. Nasfat wà. automatically ẹ mọ̀ Nasfat tó yẹ pé gbogbo àwọn táǹsọ̀ èrò wọn bíi 400 bíi 500 tẹ́lẹ̀tẹ́lẹ̀ táwọn wá ná fún wọn ní 90 nínú 90 tán tó wá ná fún wọn táwọn wá tún já 40 padà ní late hours. late hours. àwọn ní tábà pé tán àwà lẹ́nu rẹ̀ báyìí bóyá yóò jáde bí òní jáde. oníkàlùkù dẹ̀ ti ṣe tíkẹ́ẹ̀tì. gbogbo tíkẹ́ẹ̀tì gbogbo kan lẹ́gbọ̀dì ti ṣe tán yẹn. so nínú àánú Ọlọ́run tó lọ ṣe fún wọn láti kìbìlà tẹ́yìn nìyẹn kò sí ẹnìkan tó kù tá a mọ̀ wọ́n pé fisa alágbájá báyìí ni ó ń fún wa ní problem ẹ̀ sì kí Ọlọ́run dáadáa. Allahu Akbar. ṣé mímọ̀ ṣe nìyẹn àbọ́lọ́hún ẹ pariwo Ọlọ́run dáadáa kájọ wíbẹ̀ lọ́rọ̀ fa ẹ wo iye tí mo kà kalẹ̀ yẹn ló bá di pé nísìnyí ẹ bisimilayi bó láti wá mọ àwọn tí ó lọ báyìí nínú èèyàn 90 wọn ṣe bẹ́ẹ̀ ti upload gbogbo passport wọn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọn níbẹ̀ ni
ẹ fi yókù lẹ̀ èyí tí Ọlọ́run bá ti ní kí ẹni Ọlọ́run bá ti pè náà ni according to tí wọ́n ń sọ fún wa so nísìn ẹni tí ó lọ àtẹni tí ó lọ kò tí ì mọ̀. kò ní mà ẹlòmíì ti sin náà kára rẹ̀. ẹlòmíì ló ràn yàn lọ bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ìkànnì àwọn ọmọ mi mo mú lọ lọ́dún yìí kò mọ̀ Imam Isa Al-Gamawi. Al-Gamawi. Allahu Akbar. Yóò wá anábì kí ni mi yóò dùn dáadáa. sallallahu alaihi wasallam. Gbọ́ lọ́n tóbi. sallallahu alaihi wasallam. Yìí tó wá tóbi tún bẹ̀ ni pé bá a ṣe ń sọ pé físà tèmi tèmi kó wọn lọ ò tí ì jáde físà tiẹ̀ ti jáde. Allahu Akbar. Yóò wá anábì kí ni mi yóò dùn dáadáa. sallallahu alaihi wasallam. Al-Gamawi. So ní túmọ̀ sí pé. kò mọ̀ tẹ́lẹ̀ o ó ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ báyìí ni. nínú ètò Ọlọ́run ni. ètò Ọlọ́run físà bàbá ò ti jáde físà tiẹ̀ wá jáde nítorí ń ṣe lẹ́yìn bàbá wàá ṣàlàyé tá a bá délé masha bàbá ni. òun tó ń sọ̀rọ̀ náà kò mọ̀ físà tiẹ̀ náà ti jáde o. yòówù ànábi kí ni mi ò dùn. ayé akomala isa wà nù. àwọn ọmọ tẹ̀yìn isa. ok wàrà sùúlà yà àti mi bàdí isimuhu ahamadu. yòówù ànábi kí ni mi ò dùn. sallallahu alaihi wasallam. masha Allah. so àánú Ọlọ́run rèé ó ṣeun Ọlọ́run o. Ọlọ́run wọlé àwọn ọmọ Rasulullah Ọlọ́run wọlé ànábì wájú wọlé ànábì. bá a ṣe wà lọ́nà nísìnyí náà sọ fún wa pé tọ́ Ọlọ́run ti ní kí lọ́ba yà ti ṣe báyìí ní alhamdulilah. à ń retí yòókù à ń retí yòókù. kọ́lọ̀ wọlé Rasulullah kó wọlé àyíká àwọn bá kìbìlà tẹ́lẹ̀ ṣe. à ń retí yòókù à ń retí yòókù inshallah kì í ṣe àlè pé. ó ní tó bá ti mọ́mọ́ àìsèkọ́ládé sọ̀rọ̀ mi ti yé. Hafizakumullah. ní dààmú lágbára ọ̀rọ̀ ẹ tẹ́wọ́ ẹ pé bismillahir rahmanir rahim. bismillahir rahmanir rahim. ẹni alayhi Alayhi. tó bá wí dáadáa wà á dé Mọ́kà. Alayhi. ẹni tó bá ti sanwó Mọ́kà rẹ̀ ni kò ń sẹ̀yìn tí Tọ́. wọ́n á ní Bàbá alámàdé Mọ́kà ẹ jẹ́. nísìn ó ságì lọ́gbẹ́ ó gbóni ọlọ́ba ọ̀dẹ̀ wàá dé di ọ̀pẹ ọgbẹ́nu sókè. Bàbá ṣé tí wọ́n á sọ pé wà á dé ẹ jẹ́ kó náà wí torí fákìrù ṣé bí kó bàbá yẹn àzálà. náà alẹ́ àdírí ké o sanwó fún ẹ̀lì kìbìlátẹ́n mo wá ní wàá dé Mọ́kà ìwọ náà wá ní wọ́n ti la máa dé Mọ́kà ọ̀rẹ́ sáré báyìí wàá dé Mọ́kà ó lè mọ́ jọ̀ọ́dún ìṣá nínú alikiblatẹ́n a kì í tán yàn ní àyín bàbá yìí kò tán yàn rí bẹ́ẹ̀ni wọ́n ti parí ṣe Ọlọ́run àṣàkọ́fì ni. kò dẹ̀ sí ntí bàbá àṣàkọ́fì ò bá ní ta gbangba báyìí wọn ò ní eléyìí o ntọ́ bá sì ní eléyìí Ọlọ́run ṣe fún mi bẹ́ẹ̀ni tó fi lóde àyín. bí baba àṣàkọ́fì ṣe rí nù. àbáwọ̀ àlẹ́ àrírí dẹ̀ àlàrírí ni. àgbàlagbà ló ń kó àbágbà ni o àbágbà ni o kéde wẹ́n tó bá yọkùn ní àgbàlagbà o. wàláyé àgbàlagbà rẹ o àgbàlagbà ni o. Ọlọ́run nípa àlẹ́yìn àlàrírí. Alayhi. salatullah salatullah. tí wọn bá fẹ́ lọ Mọ́kà ó yá wí jájọ wí papọ̀ sọ́mà ẹgbẹ́ àlẹ́yìn Alayhi. Asubi TV. mẹ́ka ní ṣe Ibrahim ni tẹ́yìn bá ṣe láàrin odidi ọdún kan láti oṣù ní yíyá. tó ṣe ní àsìkò Zul Hijjah tó bá ṣe tó bá pọ̀ dáadáa wọ́n ní tó bá àdọ́dún mi Ọlọ́run ó pè é pé kó wá Allah. kó ní ẹ̀ máa bọ̀ masha allah wàláhi lazim. gbogbo àwọn tá à ń kó lọ lani ẹ mọ̀ ṣe tẹ́ bá ṣe tó tọ́ ẹni bá ṣe yóò jáde Isa yóò sì mọ̀ pé òun lọ àmọ́ wọ́n bá júlẹ̀ òun náà bá ń ṣe. ẹ ṣe ìmáàmù mi náà pọ̀ tá a ṣe o bẹ́ẹ̀ ni àmọ́ tọdún eléyìí. ọdún eléyìí o Al-Gamawi ló mú Allahu akbar. ẹ sọ pé alayhi aleyhi salatullahi salatullah thumma thumma salamuhu salamuhu tusahilu Tusahilu. hajja libayti Hajjal bayti. wali wali tẹ́tíwì tẹ́pùwì lílí lílí fàkìrà Fakra. ẹ tún pé alayhi aleyhi bó ti wù yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run ó gbogbo ọ̀nà pátápátá Ọlọ́run ó sì nírọ̀rùn báyìí lẹ́ẹ̀ débẹ̀ ẹ tún pé alayhi Alayhi. salatullahi Salatullahi. thumma Thumma. salamuhu Salamuhu. tusahilu Tusahilu. hajja libayti Hajjal bayti. wali Wal tẹ́tíwì lílí tatwilil fàkìrà fakra. ẹ tún pé alayhi Alayhi. salatullahi Salatullahi. thumma Thumma. salamuhu Salamuhu. tusahilu Tusahilu. hajja libayti Hajjal bayti. wali tẹ́tíwì lílí Wal tatwilil fàkìrà fakra. ẹ ké fati àkàjẹlẹjẹlẹ ké salatu fati sẹ́yìn rẹ̀ kátó ké fati àkàjẹlẹ kátó salatu fati sẹ́yìn rẹ̀.
سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله. Congratulations. سبحانك اللهم لا إله إلا الله. سبحانك اللهم العارف بالله وبحمدك العارف وتعظم جلالك ولا إله غيرك لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله القرآن كلام أجاك جوي لا إله إلا الله أوي دادا لا إله إلا الله محمد رسول الله القرآن كلام ó yá pé ẹni tó rí ṣe o ìwọ Ọlọ́run ni. Àlàyé ẹni tí ò ní o ìwọ Ọlọ́run ni. ẹni tó kọ́lé ìwọ Ọlọ́run ni. àwọn tá ò tí ì kọ́ ìwọ Ọlọ́run ni. ẹ̀wẹ̀ ni tó bímọ. ìwọ Ọlọ́run ni. ẹ̀tún àwọn tá ò tí ì bí o ìwọ Ọlọ́run ni. lọ́jọ́ ṣe ń bá iṣẹ́ Olúwa ni. ẹ̀wọ̀n oorun ṣe ń ràn. iṣẹ́ Olúwa ó ti fẹ́ tẹ́lẹ̀ bá fẹ́fẹ́ ṣe ń fẹ́. iṣẹ́ Olúwa ni. ẹ̀tún wo bójú ṣe wọ́n. iṣẹ́ Olúwa ni. ìwọ ló dá mi èmi ò gbàgbé rẹ o. Ọlọ́run jọ̀wọ́ dákun má gbàgbé mi. La ilaha illallah. La ilaha illallah. Allah Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. ẹni tó lọ́kọ̀ ìwọ Ọlọ́run ni. ẹwà wọ́n tó tí ní o ìwọ Ọlọ́run ni. ẹni ń lọ Mákà ìwọ Ọlọ́run ni. ẹwà wọn tá ò tí lọ ìwọ Ọlọ́run ni. ẹ wo bá a ṣe ń lóyún iṣẹ́ Olúwa ni. ẹ kí ọlọ́gbẹ́ Allah. ẹ wo bá a ṣe ń bímọ. iṣẹ́ Olúwa ni. ẹ wo bọ́mọ ṣe ń ra. iṣẹ́ Olúwa ni. ẹ wo bọ́mọ ṣe ń rìn. iṣẹ́ Olúwa ni. ẹ wo bọ́mọ ṣe ń sọ̀rọ̀. iṣẹ́ Olúwa ni. ẹ wo bọ́mọ ṣe ń dàgbà. iṣẹ́ Olúwa ni. kalimatani kafifatani ala lisani thaqilatani fil mizani habibatani ila ramani subhanallah wa bihamdi subhanallah ilé azimi. Ọlọ́run ìwọ ló dá mi èmi ò gbàgbé rẹ o. Ọlọ́run jọ̀wọ́ dákun má gbàgbé mi. La ilaha illallah. ẹyọ kan tó kù rè o. La ilaha illallah. Allah Muhammadu Rasulullah. Al-Qur'anu kalamullah. Ọlọ́run mi mo wá dúpẹ́. Ọlọ́run mi mo mọpẹ́ wá. Torí wọ́n lọ́ba tó ń ṣe tàná.
ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé wàá ṣe tọ̀la ẹ̀wí dáadáa. kò má ṣàṣetì nínú ọ̀rọ̀ ẹ̀ Allah ọlọ́run mi ó wá dúpẹ́. Allahu akbar. Allahu akbar. أدام الله حياة الشيخ أحمد المختاري حفظكم الله ورعاكم الله وكثر الله من أمثالكم. نعم. حياكم الله. Allah. lákọ̀ọ́kọ́ bàbá náà wọ́n dúpẹ́ fún àfáà àgbà al-Mukhtari. àkọ́kọ́ pẹ́ òun náà ni wípé ní àpè wọ́n sì dá wa lóhùn wọ́n tẹ̀ lọ́rọ̀ anábùwà Muhammad kápẹ́ ni súnà ni ṣùgbọ́n kéèyàn wá dẹ́ni tó pe ni lóhùn ọ̀ranyàn ni ẹ wá tẹ̀ lọ́ranyàn ọlọ́run nìkan ló tó tán gbogbo èyí táyì náà tẹ́wọ́ sọ́lọ́run tẹ́ ń béèrè wájú ọlọ́run máṣe máa ṣe rọrùn fún yín tí bàbá bá ní ẹgbẹ̀rún àwọn tí wọ́n fi máa bá yín sọ̀rọ̀ báyìí ni bàbá ò bá máa fi dúpẹ́ fún yín báyìí ọpẹ́ ẹlẹ́ẹ̀kejì owó tí ẹ fún bàbá tẹ́ fi ṣèkónà òun kọ́ ló tóbi láyà bàbá in tó ṣe bàbá ni pé ibi tówó náà ti jáde irú èyí sábà jáde bẹ́ẹ̀ ẹ sì ti fi àpẹẹrẹ náà hàn wá báyìí àwọn oníbàárà èyí tó kan rẹ̀ bá túmọ̀ ní ojúwe ibi tó ti gbà á kálá àfà tó ronú pé jẹ́ ń fàáfà ẹlòmíì ò tún pàdé lóde wọ́n lura wọn kìíní yẹn kún bàbá lójú púpọ̀ gbogbo owó tá a bá pa lówó sàárà oníkálukú náà ti ń kó lórí bùkátà alẹ́ ni ò ṣe é yọ mọ́ kò sì sí ń tó fà á àwọn ọmọ tí ń bẹ lábẹ́ wa tó ní kálukú náà ń jẹun tí gbogbo bùkátà wọn kún náà ni nígbà tá a fẹ́ ṣàwẹ̀ àwọn ìyàwó anulé wọn náà wọ́n gba 200,000 wọ́n ní kí ló dé wọ́n ní bí nǹkan ti rí Nàìjíríà ni ó yẹ gbà sàárì kan nínú 200 kí ló dé nígbà tí ó dijọ́ kejì tí wọ́n tu abọ́lẹ̀ àṣẹ wòlíì Ọlọ́run làwọn ìyàwó ńgbà tí bàbá ráwọn abọ́ bàtálíọ̀n ńlẹ̀ńlẹ̀ abọ́ wa ń lọ bí 50 something ńlẹ̀ńlẹ̀ àtẹni tó ń yà lọ́tọ̀hún náà yà pé wọ́n ń pọ́njẹ́ bí jẹ́ ń jẹun bàbá náà ní iṣẹ́ yóò gbọ́ ọmọ wa náà làwọn eléyìí tí wọ́n kọ́ ló kọ́ àwọn ọmọ kéwújọ ni tí èèyàn bá wá fún yàn lówó yóò ti mọ tí ó fi gbọ́n lé Allahu Akbar káfá wa lè farú yẹn yọ wòlíì Ọlọ́run ni wọn ò gbá tí kí yín bẹ́ẹ̀ náà lẹ ti rí Ọlọ́run ọba Ọlọ́run ó máa ṣàlékún fún yín Àmín. Ọlọ́run Ànábì Muhammad Sallallahu alaihi wasallam. wọ́n ní bẹ́ẹ̀ bá ṣèyàn lóore tó bá ti sọ pé jazakallahu khairan wọ́n ló ti san oore náà padà ọba tó máa àdìpèlé yóò bá ṣàdìpèlé fún yín Àmín. kì í tó ẹ̀dá láyé kódà bá a bá tún dọ́dọ̀ Ọlọ́run náà kì í tó yàn Ọlọ́run á tún wá máa béèrè lọ́wọ́ wa pé ṣé tí mo ṣe fún yín tí mo
ìsọpọ̀ tẹ́ wa lọ́rùn a tún wọ́n máa béèrè pé ọlọ́run sọ tún kù já wa sí tó bá kù kó gbé wa nígbà tó ọlọ́run ó parí àyà yìí ọlọ́run ní tó wà lọ́dọ̀ wa ó pọ̀ gan tá a máa fún yín tí ò ní dínkù tí ò ní pẹ́ láyé tí ò ní tán láyéláyé ọba tó ní àlékún lọ́dọ̀ ọlọ́run ó bá wa ṣàlékún àpọ́nlé tí ń bẹ lára yín ọlá tí ń bẹ lára yín ọlọ́run bá wa ṣàlékún rẹ̀ owó tí ń bẹ lọ́wọ́ yín lápò yín ọlọ́run bá wa ṣàlékún rẹ̀ yóò máa pọ̀ ní yóò máa rọ̀ bí òjò tí ò ní dá ọlọ́run ọrọ̀ tó ju gbogbo nǹkan ọlọ́run ó bá wa rọ̀ fún yín yóò bá wa ṣàlékún rẹ̀ fún yín ìgbàgbọ́ yín tọ́lọ́run ti fún yín tẹ́lẹ̀ ọlọ́run ó wọ lásìkò yóò máa bá wa ṣàlékún rẹ̀ àlàáfíà ara tí ń jẹ́ kéèyàn oríṣi ọlọ́run jẹ́ ọlọ́run wo yóò bá wa ṣàlékún rẹ̀ fún yín. Àmín. pé ọlọ́run kó wọ lálùbáríkà ti bẹ lára Mọ̀wúlánà Sheikh Ibrahim Iyas. àríkàrà mọ́ ọlọ́run lára Mọ̀wúlánà Sheikh Ibrahim Iyas. àwọn tó pe bàbá lọ́dún náà wọ́n lẹ pósítà Sheikh Ibrahim sára ògiri báyìí ọba kan sì lọ mú igi ó sì fi yín ojú pósítà yẹn ojú wọn bẹ́ẹ̀ kílẹ̀ tó ṣú ojú rẹ̀ sì fọ́ kò ríran mọ́ rárá ni wọ́n wá gbé wá sójú wáàsí ẹ fẹ́ dán mi wò léléyìí kí ló ṣe wọ́n ló fi kí yin ojú Mọ̀wúlánà Sheikh Ibrahim Iyas ó kàn rí pé nǹkan kan fẹ́ sóhun lójú ni ẹni kó lọ máa ṣàdúrà fún Mọ̀wúlánà Sheikh Ibrahim Iyas èwo lè wá gbé wá sójú agbo ẹni ó ṣàdúrà fún wọn wá ti ṣàdúrà yóò rọ àforíjì lọ́dọ̀ ọlọ́run látara wọn ọlọ́run wọlé yìí tí bàbá ń sọ yìí tí ẹ ṣe pé bóyá torí pé bàbá wa Al-Mukhtari jẹ́ Tìjàníyà kọ́ bàbá wa Sàkọ́fí bàbá dá ojú ọ̀nà Súfí mà dáadáa oríṣiríṣi ọ̀nà ló wà téèyàn lè gbà wọlé ọlọ́run àwọn gbogbo ọ̀nà táwọn ẹni ọlọ́run gbà wọlé pátá ẹyọ kan náà ni kò pé méjì gbogbo àwọn tẹ́ ẹ bá rí láyé tí wọ́n máa ń rin ojú ọ̀nà ọlọ́run tá a sọ pé ẹyọ kan yìí náà aṣọ ẹni ẹ̀ṣà ni wọ́n nú ayé wọ̀nyí wọ̀nyí pọ̀ wọ́n wọ̀n ṣebí Mọ̀wúlánà Ahmad Tijani àwọn ni wọ́n dá tọ̀rí ojú ọ̀nà Tìjàníyà lẹ̀ Salatul Fatihi tó ṣe nígbà táwọn èèyàn fẹ́ máa kọjá lórí omi River Dajla ṣé Ahmad Tijani àwọn èèyàn wá ń fọlá àwọn bẹ́ẹ̀ lọ́hùn kọjá lórí omi náà. ẹwẹ́ èmi dúró lórí mọ́tò bíbí òrọ́nà lọ kí lẹ́yìn ló tẹ́ fi kọjá ẹ sọ fún mi. wọ́n là ń fọlá wòlíì ọlọ́run kan tọrọ ni táwa ni wòlíì náà tẹ́ fi ń tọrọ wọ́n ní Mọ̀wúlánà Ahmad Tijani Abul Abbas. ṣé báwọn èèyàn ó ti máa jẹṣẹ́ mi rèé wọ́n padà lọlé lọ́wọ́ khalwa fún ọdún 12 tó fi wá ṣe Salatul Fati gbogbo ẹni tó bá ti ná sí nǹkan pátá kó máa jẹ́ lọ ṣùgbọ́n ẹni tó ní ojú ọ̀nà yìí òun náà ló ti sọ fún wa lẹ̀ pé mi ò parí iṣẹ́ o àmọ́ tẹ́ni tó fẹ́ parí iṣẹ́ bá dé kòkòrò àṣírí yìí bó ti tilẹ̀kùn rẹ̀
ẹni tó bá lè ṣí láì ní kọ́kọ́rọ́ láì sì já òun náà ni sahibul faida ni Maulana Sheikh Ibrahim fi dé. rahimahullah ta'ala anhu niyas. wòlíì pọ̀ ní France ní France náà. Senegal. wòlíì pọ̀ ní Senegal kódà wọn a máa fi nákàlí dára tẹ bá rẹ lómi tó lóyún báyìí kì í ṣoyún tíra ló kún bẹ́ẹ̀ àsìrárù ni ẹlòmíì lè súnké àsìrárù ló sún sẹ́yìn. ó sì fò kọjá lórí àwọn tí ò gbé tí ó wáyé pé mo ro ti ṣe Ibrahim ni màá ní kẹ́ tẹ̀rí sínú odò yìí ni èmi mo ní ẹgbẹ́ mi dá ẹgbẹ́ mi Maulana Sheikh Ibrahim Inyas ọlọ́run wọlé bàbá náà wájú ọlọ́run bàbá wa Al-Mukhtari gbogbo àdúrà tẹ́ ṣe fún wa pátá ní Kiblatain travels and tours ọlọ́run má ṣe bá wa gbà á Alhaji wa Murtado CEO Alhaja wa Amina MD ọlọ́run dákun bá a ṣàlékún ọlá fún wọn bá a ṣàlékún gbígbàdúrà fún wọn ọlọ́run wọlé àfáwà àgbà Al-Mukhtari wájú ọlọ́run wọlé àfáwà Salati ọlọ́run wọlé Maulana Sheikh Abdul Yakin Mustapha ọlọ́run wọlé Maulana Sheikh Nasiruddin Al-Kabari As-Sinahaji ọlọ́run wọlé Maulana Sheikh Adam Abdullah Al-Ilori ọlọ́run wọlé Maulana Kamaluddin Al-Adabi Muhali ọlọ́run wọlé bàbá wa àgbà Sheikh Muhali ọlọ́run wọlé bàbá wa Imamu Al-Ayawa Sheikh Mashhud Abdul Ghani Rọ́jí ọlọ́mọṣẹ́ bá gba gbogbo àdúrà náà wala quwwata illa billahi al-aliyyil azim. a lọ sọ́dọ̀ Alhaja wa Mojida àwọn ọlọ́mọ wa ṣe vote of thanks kí ọlọ́run wọlé àti tóbi ọlọ́mọṣẹ́ bá wa gbàdúrà wọn alibarikola àti tóbi ọlọ́run. Hello. Adúpẹ́ fún Ọlọ́run ọba Allah. Àṣekẹ́ àti gẹ̀fọ́ níṣẹ́ ńlá nọ́bẹ̀ wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ àtọ̀là tó pọ̀ kọ́lọ́ba àmúbá ànábì. Àwọn aráalé ànábì, àwọn ọmọ ànábì, àwọn ìyàwó ànábì àtàwọn sàábì ànábì lọ́la bíbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí a pè tẹ́ ẹ wá. Látorí ọ̀gá wa Alhaji Murtado àti Alhaja Aminat Asakọ́fín kọ́lọ́run bá kó jẹ́ kí a rí wọn pẹ́ kọ́lọ́run kó jẹ́ kí iléeṣẹ́ yìí kó túbọ̀ gbòòrò ju bí a ṣe lérò lọ lọ́la bíbí ànábì wa Muhammad sàlásàlá. Adúpẹ́ lọ́wọ́ bàbá wa náà Sheikh Asakọ́fín tí a pè tọ́ wá tọ́ dúró tì wá bàbá wa Al-Hariri bàbá wa gbogbo àwọn tí a pè tí wọ́n wá pátápátá gbogbo bàbá wa Al-Mutari gbogbo yín la dúpẹ́ fún ẹ ṣé ọlájẹkárí yín pẹ́ o tó bá tún dìwò yí ọdún tó bọ̀ á tún jọ ríra wa ní gbogbo àwọn alálàjì wa lálọ́ láyọ̀ lábọ̀ láyọ̀ lọ́la bíbí ànábì wa mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀sọ̀ èyí tá a lọ yóò ní jáṣe mọ́ a ò ní pẹ̀dín o a ò ní sọnù o lọ́la bíbí ànábì wa mọ̀ọ́mọ̀ sọ̀rọ̀sọ̀ ẹ jọ̀ọ́ ẹ rántí kẹ́ mú táàgì yín dání o ẹ dẹ̀ wọ àǹkárá fún ìdánimọ̀ ẹ má gbàgbé àǹkárá yín sílé ẹ má gbàgbé táàgì yín sílé o ọlọ́run aṣọ àjùgbà náà lọ lọ́la wàlá haúlá wàlá kọ́wátá ìlà bìláni ìrìn àti bisimilahi fatiha bisimilahi rahmani rahim alhamdulilahi rabbil alamin arahmani rahim maliki hamidi iyaka na'budu wa iyaka nasta'in اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين. الله. الله الله. اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.